ṣe, Odùduwà la máa ṣe o, a ò ní ṣọ̀tẹ̀ ara wa. Haúsá kó máa lọ, Ìgbò kó máa lọ, Odùduwà la máa ṣe, Odùduwà la máa ṣe, Odùduwà la máa ṣe o, a ò ní ṣọ̀tẹ̀ ara wa. Ààrẹ Almaroof ọba kó wa láàfin ọ̀fọ̀ ọ̀sẹ̀ tí ọmọ ìyọ́mọ láàfin òjò pàṣẹ kẹrẹ̀mẹ́tẹ̀ ọmọ Àtìbà. Bàbá yìí fi eégún jagun nílé àhá ilé àhá tú. Bàbá yìí jọjọ àwọn bọ̀ pẹ̀ lọ́wọ́ òdo. Ó gòkè ọ̀run ní tòdò bí ó wòdò. Ariwo ẹṣin bí ó gòkè odò. Ariwo ẹṣin ẹ̀yin lọ́mọ oníṣòkòtò pẹ́ńpẹ́ tí ṣẹlẹ́wù ẹ̀sùn yẹriyẹri. Bàbá yìí gòkè ọ̀run ní owó Fúlàní tí kí ó ní bàbá tani kẹ́mbẹ́rì fojú ní bàbá tani gàmbàrí fojú. Ṣé wò ọmọ Ọ̀yọ́ lè rí tẹ́ ká pọ́lápó. Ọmọ Ọ̀yọ́ lè rí tẹ́ kọ́ fà lọ fàṣẹ kó bẹ̀rù bẹ̀ ká pàtà lórí ara. Ẹ káàbọ̀. Bàbá wa débẹ̀ ó ti wọ́n lójú. Ẹ bá mi ṣe àì. Bàbá wa sì wọ́n mọ́tò ajagun mẹ́ ajaga àṣẹ. Ó ti rí méjèlá àpẹ̀ ìyẹn ọmọ olúkú ewu. Ẹ̀yin lọmọ láti rí lápò. Ìkà ti rí wẹ̀wù ẹ̀jẹ̀. Ìkókó tó ti rí pẹ̀lú. Ìwọ̀ ti rí pẹja. Ọkà bàbá ti rí fún olóko. Ọmọ tí ó bá bàtà jẹun ti ti rí ní ti òkè ti rí mọ́tò tó sọmọ rẹ̀ ní kúdẹ́. Ẹ má mà lé wa nílẹ̀ bàbá wa. Ẹ má mà lé wa nílẹ̀ bàbá wa. Ìṣọ̀kan Yorùbá mórí ẹ. Ẹ̀yà mórí wọ̀gbó. Ẹ má mà lé wa nílẹ̀ bàbá wa. Ẹ bá jẹ́. Ẹ̀yà mórí wọ̀gbó. Kò yẹ kó jù yẹn náà lọ. Tẹ́rí ìdí tí ò fi yẹ kó jù yẹn lọ ni pé mo fẹ́ ṣe ètò yìí pápápá torí mo ní àwọn ibì kan tí èmi náà fẹ́ bá wọn dá sí lénìí. Ẹ jẹ́ kí ká gbọ́ eléyìí náà lábẹ́lẹ̀. Yorùbá ẹ wá gbọ́ ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ ná tá ò ní ìrèlè. Ẹ máa gbọ́. Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni àfihàn sílẹ̀ ká. Ṣe rí Ọ̀rọ̀ yìí máa dẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká tó mi nira. ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ má jẹ́ ń parọ́ fún yín ẹ̀yin èèyàn mi. Èmi gangan tí mo bá yín sọ̀rọ̀ ó ti sú èmi náà. Mo ń sẹ́yìn tẹ́ ń wò mí ó ti sú yín. A máa kọ̀ntínú wà ní dákẹ́. Àmọ́ ṣe rí ọ̀rọ̀ tí mo bá wálé ní ó yàtọ̀ díẹ̀. Mo pósìtì kankan láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. A ní tìtorí pa a fẹ́ gba Yorùbá nation. Ká má sọ ọ̀rọ̀ míì tó tún máa wúlò fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ló pe aago mi. Ààrẹ Ọlọ́run inú mi ìfẹ́ ṣe live lénìí. Ẹni pé 12 ni máa ń bẹ̀rẹ̀ wọ́n ní Alhaji. Kíní tí mo post láàárọ̀ yìí mo ti gba comment. Wọ́n ní àwọn fẹ́ kí n ṣe show lórí ẹ̀. Kí oníkálùkù wá sọ ọ̀kan ti ọkàn ẹ̀. Nǹkan tí oníkálùkù ti rí láàrin ìjọ́ mẹ́wàá sénìí. Nǹkan tá a rí nínú ìgbéyàwó níbi tí àwọn bàbá wa ti ṣì wá lọ́nà lórí ẹ̀sìn yẹn gangan làwọn akíbà wàhálà ẹ máa wò ó pé ààrẹ Ọlọ́run fún mi níwọ̀nba ọpọlọ díẹ̀ mo dẹ̀ ń utilize ẹ̀ níwọ̀nba fún ẹ̀yin ọmọ abínibí Yorùbá. Péjì yóò ń sọ̀rọ̀ à ń pariwo à ń ṣọ̀tẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà níbí ẹ wá bí gẹ́gẹ́ bí ọmọ abínibí ilẹ̀ Kóòtù Òjíire ni. Mo post kankan láàárọ̀ lórí ọ̀rọ̀ bí àwọn ẹ̀sìn tó ṣe báyé wa jẹ́ ẹ̀sìn tá à ń wí yìí Allahu Akbar olóba Nàìjíríà tá à ń jẹ́ lẹ́ni olóbàjẹ́ ẹ̀sìn tá à ń wí yìí ó ní ò jẹ́ kí gbogbo àwọn ọmọ wa kán ríṣẹ́ mọ́ ẹ̀sìn tá à ń wí yìí ó ló sọ Musa ọmọ wa dolóṣó ẹ máa mú bọ̀ o ẹ̀sìn tá à ń wí yìí ó ló sọ gbogbo àwọn ọkùnrin wa dẹni tí ò tiẹ̀ wá rí nǹkan kan ṣe mọ́ màá prove ẹ̀ fún yín ẹni tí ò bá tí wo show mi rí
ẹ padà sí nǹkan tí mo sọ lénìí ṣé wá rí kí ni àfojúsùn kí ni nǹkan tí ìwọ ti rí nínú ìgbéyàwó bàbá mi ò gbọ́dọ̀ fẹ́ ọmọ Kristẹni kí ni àfojúsùn tí ìwọ ti rí nínú màámi ò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí kí ló dé Almaroof ọmọ mùsùlùmí ni kí ló jẹ́ pé ọmọ bàbá Ọ̀ṣun ló mú wálé ní tí mo fẹ́ sọ nìyẹn o kí n tó máa fi ọ̀rọ̀ Yorùbá wa kún gangan kí ni àfojúsùn wa tó yẹ pé tí àwọn ọmọ wa bá jẹ́ mùsùlùmí ẹnìkan ègéǹsì mi ń bẹ̀ yẹn ó lóun ègéǹsì mi ibi tí òun ríran ọmọ ni wàláì ó dá mi lóhùn ní aláàjì ibi tí èmi ríran ọmọ ó ní mo gbà kan àmọ́ mi ìgbà yòókù ṣe rí láàrin èmi àti yín àtẹ̀yìntẹ̀ ń wò mí tí a bá fẹ́ clean ilẹ̀ bàbá wa ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ ẹ̀sìn kúrò ọ̀rọ̀ ẹ̀sìn gangan ni ò jẹ́ kí Yorùbá dúró ọ̀rọ̀ ẹ̀sìn gangan ló jẹ́ káwọn Haúsá ní agbára jù wá lọ ní Nàìjíríà lénìí mùsùlùmí bìlì pé àwọn ni olórí bọ̀ bí mùsùlùmí ṣe ń bìlì pé àwọn lolórí yẹn àwọn àgbààgbà mùsùlùmí nílẹ̀ Nàìjíríà yà ń jẹ wọ́n kò sí agbára fún wọn mi ì mọ̀ o gbogbo àwọn àfáà tí mò ń rí tá bá yọ àwọn àfáà àgbàlódé tó ń lówó lọ́wọ́ díẹ̀ àwọn bàbá wa àgbà táwọn mọ̀ gbogbo àwọn ìmáàmù kínní kan àwọn bàbá wa Ṣéhù Rọ́bíù Adébáyọ̀ àwọn bàbá ńláńláńláńlá gbogbo àwọn bàbá yẹn kò sí bàbá tó ní mọ́tò 2021 nídìí nínú wọn ẹ wá yàbàrà ọ̀rọ̀ yìí ò ní pẹ́ wà láì tí bá ti sọ tèmi tí ìbára àwọn tó fẹ́ sọ lórí ẹ̀ àjọpù síbòmí ẹ yàbàrà ẹ wá lọ sọ́dọ̀ Christian mọ́tò tó fẹ́ lò wọ́n fẹ́ ní kó bá wọn ṣe mọ́tò yẹn ni wọ́n máa brand mọ́tò tó fẹ́ bọ̀ mùsùlùmí ń claim pa àwọn lólórí ayé nílẹ̀ Nàìjíríà lénìí nítorí tí Haúsá Fúlàní bá ti ń claim pa àwọn ni olórí so mùsùlùmí náà ń claim pé olórí làwọn mùsùlùmí ò ń ṣe olórí nítorí pé kò sí tá a bá yọ ilẹ̀ Haúsá kúrò mùsùlùmí ò ní owó tó àwọn Christian ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ ká fi ẹ̀yẹ́ lẹ̀ ká sòdodo ká sojú abẹ́ǹkó mùsùlùmí ò lówó tó àwọn Christian nínú ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ni yìí ẹ tọ́ka fún mi ẹni tó jẹ́ pé nínú Muslim táwa ní ọ̀dọ̀ wa ní ọwọ́ ìsàlẹ̀ ṣé west náà pé àbí whatever èwo nínú wọn ló ní private jet nínú àwọn mùsùlùmí yẹn ṣé wá rí kókó ọ̀rọ̀ mi gangan ni pé ẹ jọ ìwọ tí o bá ní ọ̀rọ̀ láti sọ a fẹ́ jẹ́ kí àwọn ọmọ wa ẹ̀sìn a fẹ́ kí oníkálukú wọn lọ láàyè wọn mo sọ̀rọ̀ yẹn mo kọ̀ ru ọ̀rọ̀ yẹn lánàá ni mo wá post ẹ̀ láàárọ̀ yìí kí ló dé tó jẹ́ pé àwa ìyá àwa bàbá kí ló dé tó jẹ́ pé à ń fẹ́ kọ́ ọmọ wa fẹ́ ẹni tó bá wù ìbéèrè ni o ẹ rí i pé mi fẹ́ fi tọ́pìkì sórí kinní mi mọ́ mo fẹ́ máa ṣe ní part 1 part 2 níjọ́ tí bá ráyè máa sẹ̀tì ẹ̀ èyí tí mo ti bẹ̀rẹ̀ lọ́dún yìí máa fi gbogbo ẹ̀ sí 1 2 3 but èyí tí mo bẹ̀rẹ̀ recently ẹ rí i pé Yorùbá ni mí Yorùbá nìran mi part 3 bí mo ṣe fẹ́ máa gbé ní mi fẹ́ máa fi tọ́pìkì sí torí àlè yà ẹjọ́ ìwọ tó o bá ní agbára ìwọ tó o bá ní ọ̀rọ̀ lórí tó o bá ní ìmọ̀ràn fún àwọn ọmọ wa wípé dandan kì í ṣe dandan ká fẹ́ mùsùlùmí kì í ṣe dandan ká fẹ́ Christian mo sọ̀rọ̀ ńjọ́ kẹyàn kan ní kí n má dá sọ̀rọ̀ ẹ̀sìn mi ṣe ní dá sọ̀rọ̀ ẹ̀sìn ṣé mi ò ṣe mùsùlùmí ni mùsùlùmí tèmi yẹn dà àyàbá tún wá ní nítorí nínú ilé bàbá tèmi wọ́n ṣe mùsùlùmí ìgbà tí ojú là ni wọ́n kọ́pì mùsùlùmí nínú ìdílé bàbá tèmi nínú ilé wa èmi ni number 2 tó máa lọ sí Mẹ́kà àbúrò bàbá mi ó lọ Mẹ́kà èmi tẹ̀lé
nídìílé ìyá mi ìdílé ìyá mi náà èmi number 2 tó máa lọ Mẹ́kà. Yes, àbúrò ìyá mi ó lọ Mẹ́kà, ìyá mi lọ èmi náà lọ, mi fi màmí sí toró ti dòkú ọ̀run lẹ́ni. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi di pé à ń ṣe ní dandan ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ń pùtẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ni. Ohun tí ọmọ bá fẹ́ wàláì àáfàá Fọlọ́runṣọ́ inú mi máa dùn kẹ́ pé fídíò call lórí bíbáyìí tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kẹ́kàn sọ fún wa gẹ́gẹ́ bí làákà yín kẹ́nìkan kan máa wo ẹ̀sìn ẹ má wo ìwé sọ̀rọ̀ fún wa ẹ má wo Kùránì ẹ má wo Bíbélì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ làwọn ìyá ti sọdọ̀ lórí burúkú sínú ilé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò ṣègbéyàwó ní òkú òǹlé màmẹ́ nítorí pé bàbá yẹn ní pé kò gbọdọ̀ fẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ò kúrò nílé bàbá ẹ̀ nítorí pé bàbá yẹn ní ò gbọdọ̀ fẹ́ Christian ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló sì wà nínú ilé wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀ ń bayé wa jẹ́ mo sọ mo repeat ẹ wò according to history tá a wá kà wọ́n ní nǹkan táwọn òyìnbó òrè ẹ sáà rí pé gígí ni wọ́n ní nǹkan tí àwọn òyìnbó yìí gbà tó ń gbé fún àwọn bàbá wa nígbà náà rí wọ́n gbé gígí sílẹ̀ wọ́n wá gba 1 acres of land títí bí eré ó wá di mọ́líkì mọ́ wa lọ́wọ́ ṣé àwọn bàbá wa rí nǹkan tó lè fi wojú ara wọn ẹlòmíì ò mọ bó ṣe rí nígbà náà èmi ni máa wò ìyàwó màá ní ó rẹwà púpọ̀ ìyàwó àwò mi á ní èmi náà rẹwà kódà àti ìmọ̀ bá ṣe lè fi ẹyin ojú wora wá nígbà náà àwọn èèyàn fi ẹyin ojú báyìí nígbà wáṣẹ̀ òun làwọn bàbá wa òun náà máa fi ń wora wọn ẹyin ojú wọn báyìí á ní ìrànjú mọ́ mi fẹ́ wo bí n ṣe rí ẹni tí ò bá ti gbọ́ tọ̀ yẹn ìtọ̀ yẹn wà ńlẹ̀ ìwé yẹn ń bọ̀ lọ́nà ẹyin ojú báyìí ẹni tó bá ní irọ́ ni mò ń pa mú ọkọ̀ ẹ síwájú ẹ má jẹ́ kí gíláàsì wà ńbẹ̀ kó jẹ́bi tó clear tó bá ranjú báyìí wàá rí píṣọ̀ ìyàwó ẹ̀ ńbẹ̀ wàá rí píṣọ̀ ọkọ̀ ẹ̀ ńbẹ̀ nǹkan táwọn bàbá wa fi ń rìnà nìyẹn ìṣẹ́yìn mi funfun òun ni wọ́n fi ń fẹ́ yàn náà wà fẹ́ pé èyí àwọn fún ẹyin jú náà fi ń rìnà nígbà wáṣẹ bọ̀tìgbà tó yá òyìnbó wá wòye pé níbi táyé lajú dé táwọn dẹ̀ ti rìnà jà wá lọ òyìnbó bá lọ gbé gígí wọ́n bá gbé gígí kan wá wọ́n gba ilẹ̀ lọ́wọ́ wa kó tó di pé ayé dayé ọ̀làjú táwọn bàbá wa lé àwọn òyìnbó kúrò lórí ilẹ̀ wọn mo dó bẹ́ẹ̀ ṣé wá rí níbi tí ọ̀làjú dé mo ti rí pé àwọn ọmọ Yorùbá àwọn ẹ̀sìn tí àwọn bàbá ńlá bàbá wa ṣe wọ́n fi bà nǹkan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa wòó pé ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni o nítorí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn la fi rówó ná ní Nàìjíríà báyìí ọ̀rọ̀ ẹ̀sìn la fi rówó ná nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn ni òfin sépo oníkálukú ń gbé àfọ̀ṣẹ jáde wọ́n ń hun àwọn èèyàn lépè mi ì rò pé rí wọ́n tó bá ń wà lórí péjì káàkiri tó ń ṣọ́ péjì wá rí obìnrin ti bọ́ta ó lọ ọ̀dí ògún ó bù wọ́n lépè ọkùnrin ti bọ́ta ó lọ ọ̀dí ògún ó bù wọ́n lépè bóyá àwọn pípò ìtì ẹ̀ wá ní nǹkan kan tó fi ń ké pè dànù ni kò tiẹ̀ yé mi èmi dẹ̀ ti sọ fún ọ pé tẹ bá ti fẹ́ ṣépè ẹ pe orúkọ wọn síbẹ̀ ẹ bá láwọn ìjọba pọ̀ àti ìgbọ́n èmi máa sọ tọ̀rọ̀ àti ìgbọ́n èdè àgọ́lá sì ń lò tí n bá ní mo níwo wọn á ní ẹ̀yin ìjọba yìí tẹ́ ń ba ayé wa jẹ́ kìnnì kan ẹ̀yin ìjọba àwọn tó ń kọ̀ǹtró Nàìjíríà pọ̀ ẹ pe orúkọ ẹni tẹ́ ẹ bá mọ ipò náà wà lára àwọn jẹgúdújàrá ẹ dárúkọ ẹ síbẹ̀ kára lọ sọ pa tó bá yá nígbà táwọn kan sọ tèmi náà bá sọ sí pé Yorùbá ibi tá a fògùn wá sí ibi nǹkan rere níbi tí Yorùbá ní ògùn tá a ní ó kọjá bẹ́ẹ̀ àmọ́ Yorùbá ò ní lo ògùn yẹn níbi nǹkan tó da láyé bí ká rọmọ ìyálẹ̀ kó rọmọ ìyálẹ̀ tọwọ́ ẹ lọ sókè kó fà wálẹ̀ kó rọmọ ìyàwó ẹ tó ti jẹ́ pé bóyá ìyálé bímọ ní oṣù kan ìyàwó náà bímọ ní oṣù tó tẹ̀lé wọ́n wá foṣù kọ̀ọ̀kan jura wọn lọ àbọ̀n fọdún kọ̀ọ̀kan jura wọn lọ ó wá rí i pé ọmọ ìyàwó yẹn ó bẹ̀rẹ̀ iṣẹ́ ó mọ̀ bóyá
iṣẹ́ tọmọ ìyálé máa rí gangan tí ìwọ máa rí tọmọ tiẹ̀ máa rí o mọrú iṣẹ́ náà kàkà kó yẹ kó o fàdúrà ti ọmọ ìyàwó yẹn lọ́wọ́ àbọ̀mọ ìyálé yẹn lọ́wọ́ either one next tó ṣe ni pé o lọ fa eré ayé ẹ̀ wálẹ̀ àwọn oògùn yẹn ni Yorùbá ní confam ni ẹni tó bá ní Yorùbá ò lóògùn Ọlọ́run má jẹ́ kó rí ayé o èmi gbèdì fẹ́yìn ìyá mi o torí mo mọ̀ pé wo mo gbèdì fún yín mo ṣe báyìí ìbá yín 1 million ẹ̀yin ìyá ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ 1 million ìbá yín èmèrè ayé ìbá yín 1 million èmèrè ọ̀run ìbá yín 1 million ẹni tí ò bá ṣèbà fún yín ó ti tẹ́ ó ti tí kódà ó ti tẹ aṣọ àgbà mọ́lẹ̀ kó wá rí ja èrè ni táwa bá sọ pé nǹkan wà nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ á ní àkílà ń sọ wọn ọmọ nǹkan tó ń wí lẹ́nu kò sí nǹkan kan lẹ̀ Yorùbá ẹ wo èmi àti yín tajọ́ ń wòran yìí ajé ni kẹjẹ́ ká máa tọrọ gbogbo ọjọ́ ajé o ajé àfilé wa ṣèbùgbé ajé àfilé tèmi náà ṣèbùgbé ṣe ń gbọ́ kì í ṣe wípé kí a wá jókòó ká bọ́ sórí Facebook ká máa ṣépè èmi ò sínú wọn mọ́ mo ti sọ fún yín pé láìfù tiwa ti kú ònú láìfù elépè torí mo mọ̀ yín pé ẹ bá mi ṣí àkíní ẹjọ́ tó lọ́lọ́ mo mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ nílùú Nàìjíríà ibi tí violence bá wà ibẹ̀ la máa ń fẹ́ tó bá ní ká sọ̀rọ̀ ká kọ́ra wa lọ́gbọ́n ẹ̀ ní ríyàn tí bá ní mo fẹ́ gbé ìbò sí tí bá mẹ́nu bí ẹ̀kọ́ sí pé mo fẹ́ ṣépè fún kí n tó rí 20 minutes ẹ máa rí èrò bíi 200 lórí bíbá ẹ̀ bọ́dá bá ti ń ṣerú show báyìí àní rérò ẹ wá mọ̀ nǹkan Facebook gangan ti ń ṣòjóró àwa ti find out débẹ̀ and I know Facebook wọ́n mú viewers wa wọ́n mú wálẹ̀ any small thing wọ́n máa ní kẹ́ boast kẹ́ sanwó ni because wọ́n sanwó fáwọn tó ń gbowó torí ìgbà míì bá ti bá ṣe láàbá wò pé kí ló dé jẹ́ pé àkúkú búyàn bí báyìí bọ̀ tó wáyé pé mo fẹ́ ṣépè ń sìn ẹ máa ríyàn ẹ̀yin ìjọba wa mo ti fi ọ̀rọ̀ kan síwájú mo ní ẹ̀yin brother mi anybody nínú yín tẹ́ bá ní experience lórí ọ̀rọ̀ ìgbéyàwó nínú ilé kì í ṣe dandan ká ẹ ṣojú yín tẹ́ bá pè on video ẹ lè má ṣojú yín tẹ́ bá fẹ́ ṣojú bọ̀ kí ni nǹkan tó ń ba ẹ lùlù bá jẹ́ Queen mo rí ẹ Ọmọlára mo rí ẹ ìyá mi George Ọláwálé mo rẹ́yìn náà Sefiu Rasheed ẹ bá mi ṣí àkíní yìí George Ọláwálé ẹ bá mi ṣí ẹ nítorí pé ẹ mọ̀ ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé ṣẹ́rí kò ná ẹnì kankan ní kankan nu wa láti máa wo ètò ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá níbi tá a bá máa ti kọ́gbọ́n àní wá bẹ́ẹ̀ ibi tí a ti máa forí wa képe báyìí lẹ́lòmíì máa lọ ranjú sí abẹ̀lẹ́gò wà á ní silent watcher ni ẹ wọ́n ń ṣépè ń bẹ̀ ò ṣóòjú ẹ bọ̀ silent watcher ni ẹ bọ̀ kàkà kó yẹ kó fún etí ẹ kó àdúrà èpè lẹ́lòmíì ń fetí ẹ kọ́ láàárọ̀ Monday àdèmọ nǹkan tí Monday jẹ́ nílẹ̀ Yorùbá ajé ni ọjọ́ ajé ni ẹjọ́ tó ọlọ́ ẹ bá mi ṣe ẹ rí pé mo tún bẹ̀bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ láti rí oríṣiríṣi nǹkan lórí pé kí ló dé tí ẹ̀yin òbí ẹ jẹ́ kí n nà ń bẹ̀ lẹ́ǹkan náà tí bá ti nà ń bẹ̀ tán ibi tí oníkálukú wa bá nìkan sọ lórí ẹ̀ ká tó a máa sọ̀rọ̀ Yorùbá nation lọ ká tó túbọ̀ sí next page ẹjọ́ mo bẹ̀ yín ìyá mi mo bẹ̀ yín bàbá mi Ọlọ́run ni mo fi bẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ó láti jẹ́ kán di olóṣó nínú ilé tó ti di pé àwọn náà ti ń pààrọ̀ ọkùnrin méjì mẹ́ta ní ẹni tó yẹ pé ó mú ọkọ wá fún òbí ẹ̀ wípé dádì mi ẹni tí mo fẹ́ fẹ́ rèé ẹ gbà fún nítorí pé Christian ni ọmọkùnrin yẹn ẹni ìdílé tiyín mùsùlùmí ni ẹ ti wá gbàgbé pé nǹkan tí orí oníkálukú bá yàn ó yàtọ̀ sí orí tèmi ẹ ti gbàgbé yí pé lọ fẹ́ mùsùlùmí tẹ́ ní fẹ́ yẹn tó bá jẹ́ èlèṣù ni mùsùlùmí yẹn torí pé mo ti jẹ́ mùsùlùmí tẹ́ wá ní kí n fẹ́ muslim tó bá jẹ́ èṣù ní ńkọ́ tó bá jẹ́ muslim tí mi ní dalẹ́ ń bẹ̀ lẹ́ni kí n lọ fẹ́ nítorí pé mo mú christian wá christian tí mo dẹ̀ mú wá yẹn ni mo nífẹ̀ẹ́ sí tèmi náà dẹ̀ rí pé christian yẹn nífẹ̀ẹ́ mi
ìyẹn ni mo fẹ́ kẹ́yìn ìyá wa correct àbá ni o mi ò lè bá ẹnì kankan tó lé mò ń gbọ́ téèyàn kan sọ ipe ṣé wọ́n ló máa bá wa tó lé wa ni mi ò lè bá yín tó lé yín o àmọ́ níbi táyé ń lọ yìí èlọ́tọ̀ fún àwọn ọkùnrin a máa sọ̀rọ̀ a ní obìnrin pọ̀ jọ ọkùnrin lọ wàláì ní gbogbo àgbáyé náà ti mọ orú ẹ̀ bọ̀ṣẹ́ ní bóbìnrin ṣe pọ̀ jọ ọkùnrin lọ yẹn ọkùnrin ẹyọ kan a sì ń jà lórí obìnrin mẹ́ta àmì ọkùnrin mẹ́ta ń jà lórí obìnrin kan a sì ti ń rí àwọn ọkùnrin tó yẹ pé ọkùnrin mẹ́ta ẹ máa pàdé nílé obìnrin ìfù káwa tó báyìí ká tó dàgbà báyìí ọkùnrin mẹ́ta a máa pàdé bẹ́ẹ̀ náà lẹ máa ráwọn obìnrin náà tó máa pàdé nílé ọkùnrin tẹ bá ti ráwọn obìnrin tó yẹ pé ẹsẹ̀ wọn gìrì bẹ́ẹ̀ ni náà lọ́lé ọkùnrin ẹ ti rí pé nǹkan ti bàjẹ́ irú àwọn yẹn yàtọ̀ bọ̀tẹ́ bá rí obìnrin tó jẹ́ obìnrin tí wọ́n kọ́ lé tí àwọn ọkùnrin yẹn mọ̀ pé obìnrin tí mò ń wò yìí wife material ni irú bẹ̀lẹ̀ máa ti rọ́kùnrin mẹ́ta tó máa pàdé ńbẹ̀ wọ́n bí táwọn ọmọ wa ẹ̀sìn wa tán lédè sìn wọ́n ti code everything kí náà fi code ẹ̀ phone ẹ bá mi share tó yẹ ẹjọ́ tó lọ lọ́n wọ́n ti fi code wọ́n ti fi fóònù code ẹ̀ tó bá pe girlfriend ẹ̀ sì pé ṣo wà lé àlóhùn ò sílé ó kàn lè wáyàn lọ lé sìn without calling àfi tó bá pé obìnrin tí mo ti ń fẹ́ tí mo fẹ́ràn tí mo ti fún ní kọ́kọ́rọ́ yàrá mi ó di dandan ó lè wálé mi anytime nǹkan táwa ń ṣe nígbà táwa young nìyẹn táwa níbi 25 yes mi ṣe ó ṣe yẹ 25 years nǹkan táwa ń ṣe ni but èèyàn mélòó ló ń ṣe é sìn thank you Bọ́lá good thank you Yami èèyàn mélòó ló ń ṣe é sìn obìnrin mélòó ọkùnrin mélòó ló ń ṣerú ẹ̀ sìn nígbà táwa yọ̀ǹgì kọ́kọ́rọ́ yàrá kan tá a gbàǹgbà náà a máa mú kọ́kọ́rọ́ yẹn a tún máa múlẹ̀ fún àwọn ará ilé kejì pé tó o bá ti rí Ṣadé tó bá ti di ẹ bá fún Ṣadé yẹn nìkan náà tí mo dárúkọ ni wọ́n ní mú kí ìfẹ́ lòmíì ní dágbére ibi tá à ń lọ kò sí GPS kò sí máàpù kò síbì kankan oníkálukú dẹ̀ ń lọ adẹ̀ ń bọ̀ bó ti jẹ́ pé àwọn èṣù wà ń gbà náà bọ̀ kò wọ́pọ̀ tá a bá ń lọ bì kan láyé ìgbà yẹn tó bá ti fún ẹ ládírẹ́sì báyìí ó máa dé bẹ́ẹ̀ tó bá ti wọ mọ́tò ṣáà wọ mọ́tò látọjú Ẹlẹ́gbà tó bá ti wọ mọ́tò látọjú Ẹlẹ́gbà bọ́ọ̀lẹ̀ mú Mùṣín tó bá ti dé Mùṣín sọ pé òun lọ sí kinní kan òun lọ kákà wá kinní kan wọ́n á júwe fún ẹ wàá dẹ̀ dé bẹ́ẹ̀ bọ̀ mélòó ló ń ṣe bẹ́ẹ̀ sìn ẹ̀yin ìyá mi àwa ti torí ẹ̀ ẹni ọmọ mùsùlùmí tá a fẹ́ yẹn fẹ́ nítorí pé mi jẹ́ Christian ọ̀rọ̀ ìsítí tèmi ní tí mo fẹ́ sọ òun ni mo ń sọ yìí tí bá ti sọ tán màá gọ̀ torí mo ní show pẹ̀lú ẹnìkan lórí TikTok lẹ́nìí ṣé wàá rí tàbá wá ń sọ táwọn èèyàn wa ò bá gbọ́ wọn á ní ṣé màá yóò níṣẹ́ ni mo níṣẹ́ o ẹjọ́ torí Ọlọ́run mo níṣẹ́ mo kódà mo níṣẹ́ gidi ọ̀fù tèmi ọjọ́ ajé ni ẹ̀ẹ́dì bọ́lọ̀ ṣe bá mi tó táwọn mi máa ń sáré kiri àmọ́ ọjọ́ tẹ́yìn fi ń sinmi ẹ̀ lèmi fi ń ṣiṣẹ́ ọjọ́ ajé báyìí ni mo máa sinmi ni mo máa bọ́ta máa wo fíìmù máa wo múfì tẹ́ bá wo ìjókòó mi ẹ rí i pé mo tẹ̀ ti rẹ́dì rìmóòtù lé lọ́wọ́ mi yìí ń sìn mo ti rẹ́dì láti gbé kinní mi sí rọ́kù kí n máa wo gbogbo latest Yorùbá tó jáde lé ní iṣẹ́ ọwọ́ kan ni máa wò kí ló dé ẹ̀yin bàbá wa ẹ stop ẹ̀ most especially ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá gọgọlẹ lágídí jù ẹ dẹ̀ ń ba ayé àwọn ọmọ wa jẹ́ ẹ rò pé ẹ tún tí wọ́n ṣe ẹ tún ayé ọmọ kọ̀ọ̀kan ṣe láti máa stop ẹ pé má fẹ́ Muslim má fẹ́ Christian àwọn bàbá mi ò tiẹ̀ wá tún dúró lórí ẹ̀sìn wá tún dúró lórí pé má fọmọ Ọ̀yọ́ ẹ tí ìrírú ẹ̀ rí má fọmọ Èkó ìwọ tó bá jọmọ Èkó wọn lè ní kó má fọmọ ọmọ Ìjẹ̀bú wọn ní kí ló ń wá ń Jẹ̀bú ní gbogbo ìlú tó wà ńlẹ̀ Ọ̀yọ́ wà ńlẹ̀ ò fẹ́ Ìbàdàn wà ńlẹ̀ ò fẹ́ Ìjẹ̀bú ló lọ́ fẹ́ wọ́n lè lólógùn ni wọ́n tó bá tí àwọn ní ọmọ Ọ̀yọ́ ní kó lọ ọmọ Ìbàdàn ní kó lọ fẹ́ táwọn mi bá máa wí á ní àwọn Ìbàdàn tó yẹ pé bọ́ọ̀ jalè ojú náà ń rọ́ wọn á tún sọ bẹ́ẹ̀ tó bá ní lọ fọmọ Ọ̀yọ́ pátá tó bá tẹ̀tẹ̀ nítọ̀yọ́ wa yẹn ó dùn lẹ́nu àwọn èèyàn báyìí tó bá ti ní Ọ̀yọ́ ni Ọ̀yọ́ lọ́kọ̀ ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ wọn là ń yọ mọ́lẹ̀ wọn máa là ń yọ mọ́lẹ̀ ni wọ́n fi ń yé yín pé tó bá fẹ́ ó máa padà yọ ẹlẹ̀ ní rọ́dẹ̀ ni òwe ni gbogbo kinní yìí
ọ̀pọ̀lọpọ̀ nínú wa kà bí nǹkan wọn ò mọ̀ pé nǹkan àbáláyé tá a bá ní. Mo rí ẹ̀yà mi Adébọ́lá Adélàgàn, mo rí yín. Aníṣẹ́rẹ́, mo rí yín. Ọláyọmí, mo rẹ́yìn náà. Títí Yọmí, mo rí yín. Ṣé rí ẹwà oge, mo rẹ́yìn náà. Makeover, God bless you. Ẹ̀yin ìyá mi Wallace, mo rí ẹ. Ṣé rí bí ṣe dárúkọ yín yẹn, ẹ bá mi share kíní, ẹ má dàgbádùn. Ẹyọ kan náà ni kẹ́kọ̀ọ́ share sórí page yín. Ẹ bá mi share fáwọn dádì yín kan rí. Ẹ̀yin dádì ẹ bá mi share fún mọ́mì tó lágídí náà. Ẹ̀yin mọ́mì ẹ bá mi share fẹ́gbọ́n yín tó lágídí, àbábúrò yín tó lágídí. Bí iṣẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn kan sì ń fèsì irú kíní nínú ilé ọkọ báyìí. Ẹlòmíì ń fèsì kíní yìí sì tó yẹ pé ó sì wà nílé màmá ẹ̀ nítorí pé bàbá yẹn ní pé you must not marry to a Muslim. You must not marry to a Christian. You must not marry to Babalawo, Abalis. I don't want you to marry any one of them. That is exactly the problem we are having. Wàhálà tá a ní jù nílé ayé yìí ẹ̀sìn ni. Ẹ̀sìn yẹn ló ń tú ilẹ̀ Yorùbá nation ká báyìí. Ẹ̀sìn yẹn ló ń tú ilẹ̀ Yorùbá nation ká. Kí oníkálùkù nínú ọ̀dẹ̀ ẹ̀. I cannot tell you how to design your family. I can only give you an advice how to do what? Design your family. Kò ṣe dandan kò take care. O lè accept ọ̀rọ̀ mi. O lè against ọ̀rọ̀ mi. But kò nítumọ̀. Ẹ jọ̀ọ́ ń flag mi. Wọ́n ti ń flag mi abájọ. Mo rí pé kíní ń lọlẹ̀. Wọ́n flag mi. Wọ́n flag mi. Please, wọ́n flag mi. Ẹ bá mi share. Sharon, ẹ bá mi share. Ibrahim Salimot Tinuke, ẹ bá mi share. Àwọn èèyàn flag mi. Ṣé wá rí tó bá dẹ̀ jẹ́ wọn flag bóyá ọ̀rọ̀ ẹ̀sìn tí mò ń sọ yẹn ni ó máa tó yín ti abá wíwíwí ẹlẹ́ẹ̀gbọ́ asọsọsọ ẹlẹ́ẹ̀gbà. At the end of the day ẹ máa padà wá mú ọ̀rọ̀ mi pé Aare Almaroof dẹ̀ sọ kíní níjọ́sí. Ó dùn mọ́ yín sìn nítorí pé Ọlọ́run fún òbí yẹn lówó, ó lè control ọmọ ẹ. Ọlọ́run fún òbí yẹn lọ́lá, ó lè control ọmọ ẹ. Ọlọ́run fún gbogbo ẹbí ẹ bá mi love and like because mo ti rí pọ́n flag mi, on flag ẹ̀. Ọlọ́run lè fún yín ní owó nínú ẹbí yín ní àsìkò yìí. But tó bá yá, owó yẹn máa lọ́lẹ̀. Ẹ gbà wípé ọmọ yín ló máa padà wá tọ́ yín. Ìwọ ọ̀yá tó dàgbà, tó ṣiṣẹ́ kìtìpì, tó ní agbára, tó ní egun láti ṣiṣẹ́, tó lè sọ̀rọ̀, táwọn ọmọ lè gbọ́, tó dẹ̀ ń máa treat ọmọ bó ṣe wù ẹ́, rántí pé ó máa dàgbà. Ọmọ mi máa ń wò ó. A ní màmí máa treat mi. Màmí ò tọ́jú mi dáadáa. Ọ̀rọ̀ ṣítí lọ́rọ̀ tèmi. Lénìí, màmí ò ṣe dáadáa fún mi kékeré. Nǹkan tí màmí ṣe. Tẹ ọmọ tó bá rò, ìyá jẹ́ ní ilé ayé, á tún jẹ́ tó bá dárúkẹ àmọ́. Nítorí pé ìjọ mẹ́sàn-án táwọn ìyá yẹn fi bí wa lásán, igbe ni. Oyún oṣù méjì mẹ́ta tán níyẹn lásán, wàhálà ni. Ìgbà tán ní ìbálòpọ̀, ó ní dùnnú. Lẹ́yìn yẹn, ìgbádùn tán ní kò jùgbà tán ṣe ìbálòpọ̀ lọ. Lẹ́yìn ìbálòpọ̀ tí Ọlọ́run bá ti ní kẹ́yìn yẹn ṣe kó tó bá ti dúró báyìí, wàhálà ti dé fáwọn ìyá wa. Tá a bá wá bímọ náà tán, ọmọ wa dàgbà á tó lọ ilé ọkọ. Ìmí á tó gbéyàwó wálé. Ẹ wá máa blọ́ọ̀kì wọn yìí pé ẹ má fẹ́ lágbájá, ẹ má fẹ́ támọ̀dùn. Living weakness lèmi. Yes, living weakness ni mí. Nínú ìjọ mi, ìjọ tí èmi wà, tèmi náà wà nínú àwọn olórí ìjọ náà. Tó yẹ pé ní ìjọ Lutiful Lie nílùú yìí. Tó yẹ pé àwọn bàbá wa Shehu Robi tí mo kọ́kọ́ dárúkọ yẹn, bàbá yẹn àwọn náà fìdí ìjọ yẹn múlẹ̀. Ẹ tó ti wá fìdí ìjọ múlẹ̀ ní ìkan nínú àwọn ọ̀rẹ́ mi kan, brother mi kan, òun ló fi ìdí ìjọ yẹn múlẹ̀. A pè máa yẹn ní Musbau. Ó wá gbà fún bàbá. Ìgbígbà tó gbà fún bàbá ni ìjọ náà ṣe dúró dè ní. Ìgbà tí mo fẹ́ Christian, gbogbo tó ní kálukú wọn sọ ìgbà tí ọmọ mi fẹ́ Christian, mo gbọ́. Èmi tún pe àwọn àfáà. Nígbà tí àwọn ẹbí ìyàwó, àwọn ẹbí ọkọ fẹ́ yọjú, pé àwọn àfáà ẹ wá ìgbà tá fẹ́ ṣe nìkáì. Mo pè wọ́n. Lẹ́yìn yẹn la wá ń gbọ́ táwọn èèyàn sọ̀rọ̀ káàkiri náà sọ. Ẹlòmíì ò ka àwa kún.
ẹlòmíì prefer pé báwa ṣe wà ń bí jẹ́ nǹkan kan ó ní mo fi pòwe yẹn wípé kí ni ìtumọ̀ ilé ladìẹ ò ti níyì táwọn bàbá wa máa ń sọ mo wá pè ní adìyẹ èèyàn kan ní adìyẹ àti adìyẹ àti adìyẹ ẹni pé ó yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa kan ń kọ Yorùbá ní àmọ́ èyí tó ń fi èdè Èkó kọ tó o bá máa pe Ọ̀yọ́ ẹlòmíà pe Ọ̀yọ́ nínú Ọ̀yọ́ yẹn á rí Ọ̀yọ́ OYO ní mẹ́tẹ̀ẹ̀ta o èyí tí àmì ìsàlẹ̀ máa wà èyí tí àmì dòdò máa wà lókè ọ̀tọ̀ èyí tí àmì ìsàlẹ̀ máa wà ọ̀tọ̀ bọ̀ kàkà bẹ́ẹ̀ àwọn èèyàn tún máa kọ̀rẹ́ẹ̀tì ìwọ tó o sọ̀rọ̀ bí ẹ pé o mọ̀ nǹkan tó sọ mo kọ adìyẹ mo kọ́ ní adìyẹ yẹn bí èdè tí àwọn ọmọ Èkó pè ọmọ Èkó ò ní ẹ̀bà pé adìyẹ àmì wọn ò ní pẹ́ pé adìyẹ wọn ò ní pè ládìyẹ láéláé Èkó lèmi dàgbà sí ìtorí ẹ̀ mo ṣe ní adìyẹ fún brọ́dà mi tó ń kọ̀rẹ́ẹ̀tì mi mo dẹ̀ dá lóhùn mo ní èdè Èkó ni mo fi kọ́ yẹn èdè ìlú òkè adìyẹ ni adìyẹ náà máa kọ́ DIE òun náà máa fi parí ẹ̀ àmì dẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ but ní èdè tí àwọn tí bí ara bí lẹ́kọ̀ọ́ adìyẹ wọ́n máa fi YE adìyẹ yẹ ni wọ́n máa pe tí wọ́n kò ní ṣe díẹ̀ ẹ jẹ́ ká mọ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ṣó ti yé ìyàtọ̀ wà nínú ọmọ àti tó bá o lè pe ọmọ OMO o lè pe OMO ìyàtọ̀ wà ń bẹ̀ a gbọ́dọ̀ fi àmì sí ọmọ yìí ó máa ní ọmọ lábẹ́ àmì abẹ́ yẹn gangan ni OMO lámì tó bá fẹ́ gbé ló lè gbé báyìí ọ̀pọ̀lọpọ̀ Sunday mo rí Adébáyọ̀ brother mi kò ní bàjẹ́ God bless you ọlẹ́ni ọlámọrẹ́yìn náà Prince mo ṣe èyí mo rí olúwa ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wà àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn ó yẹ kí àwọn ìyá wa àtàwọn bàbá wa kan jẹ́ ká fojú tó Adéọlá Gbádégẹṣin Ìgè mo rí ẹ kò ní bàjẹ́ Gbàdàmọ́sí thank you Adéọlá Gbàdàmọ́sí ẹ bá mi share bẹ ṣe ń rí kíní ẹ bá mi share so ẹ jẹ́ ká mọ àwọn nǹkan tó yàtọ̀ níbẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ tó ẹ bá lẹ́nu mi ni ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí àti Christian kí n tó wá sọ̀rọ̀ nípa Èkó gangan màá sọ̀rọ̀ nípa Èkó nípa Yorùbá nation màá dẹ̀ parí ètò yìí ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi nǹkan tẹ́ ẹ mí látara wọn tẹ́ ẹ fi jáde mo fi bẹ̀ yín ẹ má fi dandan fi ipá sọ pé kí ọmọ yín fẹ́ mùsùlùmí nítorí pé mùsùlùmí ni yín dandan kò ṣe dandan ní ká fẹ́ mùsùlùmí ẹ má ní dandan kí ọmọ yín fẹ́ kírísítẹ́nì nítorí pé kírísítẹ́nì lẹ́yìn ọmọ yín ò lè bá mùsùlùmí jáde wọ́n ti ń ba kíní yẹn jẹ́ nígbà táwa kéré tẹ́ bá máa rí muslim school làwọn èèyàn máa lọ ibi táwọn ti wá ṣe mistake Ansarudeen tá à ń lọ ṣé gbogbo ẹni tó wà lásàrùdín ni muslim ni Ansarudeen Rando Avenue lèmi ti jáde ní Surulere El Imam oní principal wa we have school 1 school 2 and school 3 high school wà ní Ìsọdá Kànáà gbogbo ẹni tó bá jọmọ Surulere àbẹ́ni tí ò bá tẹ̀ ṣọmọ Surulere ẹ mọ nǹkan tí mò ń sọ alájà yìí mo dẹ̀ gbàgbé orúkọ principal alájà Gbadé mo gbàgbé orúkọ principal school 1 all boys làwọn yẹn school tèmi lọ olórí mo rí Síjú Adé mo rí school tèmi lọ school 2 ní Rando Avenue ní Surulere El Imam gbogbo àwọn tá a jọ lọ school mo sì rántí àwọn obìnrin kan lóríṣiríṣi Christian ni wọ́n ìyẹn ò ní kán má lọ o bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ nǹkan tó ń ṣe wá ẹ̀yin ìyá mi ẹ̀jọ́ tó lọ lọ́hùn ẹ fi àwọn ọmọ wa lẹ̀ ẹ má disturb ọmọ kankan wípé must ni pé dandan torí ẹ ti jẹ́ muslim ọmọ ẹ gbọ́dọ̀ fẹ́ muslim nítorí ti jẹ́ christian ọmọ ẹ gbọ́dọ̀ fẹ́ christian nítorí ẹ ti jẹ́ yóò ṣà ọmọ ẹ gbọ́dọ̀ fẹ́ ẹni tó wá láti ilé òòṣà nítorí pé yọ Ọ̀ṣun ni yín must pọ́ ọmọ yẹn kó jẹ́ yọ Ọ̀ṣun brother mi lòun against mi pé ṣé dandan ni wọ́n gbọ́dọ̀ turn wọn sí christian no
ọmọ tèmi mo sọ fún yín pé whenever I want to say something on the internet ní line báyìí màá fi ara mi ṣe sample àmì weakness ni mi mo lè weakness mo living kíní ni mi ọmọ mi fẹ́ Christian ọkọ ẹ̀ ò fọ́ọ̀sì ẹ̀ pé kó ká lọ ọmọ tó yẹ pé àjọ ń lo àsàlátù ni ó ń kírun nù lé ọkọ ò sọ fún pé kó má lọ níjọ́ kan mo wá béèrè lọ́wọ́ ọmọ mi mo ní ìyá báwo ti ẹni tí ó ń lọ sí chọ́ọ̀chì pẹ̀lú ọkọ ẹni mi ti ẹ̀ mọ̀rọ̀ tá a sọ débẹ̀ ó ní dad ó ní kò ń fọ́ọ̀sì òun ó ní bọ̀tí ń jọ́ mi tó ń bá kàn wò pé tọmọ ẹ bá fẹ́ tẹ̀lé wọn á wò pé kò ń tẹ̀lé wọn lọ wọn á dẹ̀ jókòó wọn á dẹ̀ máa ṣàdúrà wọn á dẹ̀ máa ṣàmì wọn ò ṣe pé ìyẹn lamẹ́ríkà ń bì tọmọ mi bá dẹ̀ máa kírun á kírun àmọ́ kí ni kókó wípé ọmọ fẹ́ èèyàn tó wù ú ẹ wá sí lọ́nà wọn láwọn tó sì wà nulẹ̀ o mi kàn ṣàdédé sọ̀rọ̀ o ẹ̀yin tẹ́ wù mí ẹ mọ̀ nǹkan tí mò ń sọ o àfi tẹ́ bá máa boná ọlọ́run mọ́ra lókù ẹ bá mi share and love ètò mi tẹ́ bá máa boná ọlọ́run mọ́ra lókù kò jẹ́ bó jẹ́ ẹ jẹ́ wá hit nail lórí wọn èní yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation tí mo máa sọ tí mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ kí gbogbo yín listen but kẹ́ tó listen sọ̀rọ̀ yẹn I wanted to say something now mo ti yí sórí Yorùbá nation ìtọ́rọ̀ ẹ̀ mo ṣe fún kinní yìí ní topic mo mọ̀ pé ẹ fẹ́ gbọ́ yẹn but mi ì fẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ gidi ńgbà míì ó ní máa fi ṣègbẹ̀yìn ẹlòmíì ò ní gbọ́ àárín yẹn tó bá fẹ́ máa gbọ́ ẹ jù sí àwọn ọmọ yín ẹ jù sí àwọn brọ́dà yín tó ṣe dandan ọmọ mi gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí ní dandan ọmọ mi gbọ́dọ̀ fẹ́ kírísítẹ́nì ní ẹ jù sí wọn ìyá Ọ̀ṣun ìyá Òṣogbo babaláwo kinní kan ṣe fẹ́ gbọ́ àmọye ọmọ babaláwo tó yẹ pé kírísítẹ́nì ló padà fẹ́ ẹ jẹ́ àkó lórí ẹ̀ ọ̀rẹ́ wa fẹ́ wá lọ sọ́dọ̀ àwa ọmọ Èkó ẹ gbọ́ èdè tí mo pè àwa ọmọ Èkó ẹ jọ̀ọ́ kí ni problem wa ní Lagos State mo ṣe ń guess to know yí pé in Yoruba land Lagos State is our problem ní ilẹ̀ Yorùbá lè ní Lagos State ó ní problem wa mo wo fọ́nrán kan wọ́n ṣòkíní ẹ̀ ní Èkó ní Lagos Island wọ́n ní àwọn APC wọ́n wá síbi tí àwọn èèyàn wà wọ́n á da gbogbo nǹkan ọdún torí pé wọ́n jẹ́ PDP wáyé tó ṣe rí bẹ́ẹ̀ tá a bá sọ̀rọ̀ ẹni ok mo ti rí èèyàn kan tó fẹ́ wá sí fídíò ṣe fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ Àdùkẹ́ ṣe fẹ́ sọ̀rọ̀ ni let me invite you if you want to talk. lórí ẹ̀ mo fẹ́ àwọn tó tiẹ̀ máa sọ̀rọ̀ ni ṣé ń gbọ́ kí ni problem wa gangan mo ti invite Àdùkẹ́ o Àdùkẹ́ Adébáyọ̀ you can come online yeah tẹ́ bá accept it if you don't want to show your face fine tẹ́ bá lè fẹ́ show face tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn tó lè kọ́ wọn lọ́gbọ́n ètò rẹ̀ ní bẹ́ẹ̀ mi ṣe ṣe ètò tèmi rèé ṣé rí àwọn tá a pera wa lọ́mọ Èkó ẹlòmíì ti tún request o I don't know Baba Alado comedy Alado ní unable to add guests they have been added to your broadcast while a user is connecting. Okay. I don't know what happened. Also, we can only connect. Then to send the request, you know, only unable to add guests. They have been added to your broadcast while a user is okay. Connecting, can you know that? Okay. Ibi tí mo ń lọ ni pé àwa tá a jẹ́ ọmọ Èkó máa put ara mi as ọmọ Èkó and I will tell you the reason why I claim ọmọ Èkó. Latifat Nasiru mo rí yín Latifat God bless you. Mo ti sọ̀rọ̀ nípa baálẹ̀ dàda mo rẹ́yìn náà mo ti sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn tí wọ́n máa against kọ́mọ wọn fẹ́ Christian àbí kọ́mọ wọn fẹ́ Muslim. Mo lẹ́yìn tó bá wà nínú situation yẹn tó bá ní ìmọ̀ràn tó lè fún àwọn èèyàn kó wá síbí. No, yes you heard.
Yes, you are adding someone before. Kò mí ni Babaládò, èèyàn mẹ́ta lè wà lórí ẹ̀ pẹ̀lú mi. Èèyàn mẹ́ta lè wà pẹ̀lú mi. Okay, mo ti pè wọlé nsìn. Ó máa gbé yes. Okay. Ó ti fẹ́ wọlé báyìí. Hello bàbá. Báwo ni? Ẹ kálẹ́ o. Aládò wà. A kú ètò Ọlọ́run jẹ́ kó dáa fún yín. Ó ṣe á dúdú báyìí. Rí ẹ o. Kò gbọ́dọ̀ má dúdú ìta lèmi wà o. Ìta ló wà. Ìta mo wà ilẹ̀ ẹ ti ṣú o, èmi jẹ́yẹ̀ fẹ́ lọ tán jẹ́ ìdíjàre. Bọ̀ mo bá yín lẹ́nu ẹ̀ mo ní bá yín dá sí kékeré. Okay. Ó yá sọ̀rọ̀ jẹ́ kán gbọ́ bọ̀, ó yẹ tọ́nà sójú ẹ̀ kán rí bàbá Aládò. Ìyá. Aládò. Tọ́nà Ó wá sórí iṣó wá ní káwọn èèyàn má rojú ẹ. Ó yá sọ̀rọ̀ kí ló fẹ́ bá a dá sí? Ṣé rí opinion tèmi ni pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Everybody or anyone is entitled to his or her opinion. Yes. Bádẹ̀ sọ pé democracy la practice mi ò rò pé tó bá jẹ́ military regime gan àwọn nǹkan kan wà tí wọn ò lè sọ pé kó má ṣe. So far yí pé èèyàn ò bá àìdíá èèyàn kò mí wípé ọ̀tá ẹ̀ ni kò mí wípé kò ní wúlò fún ẹ lọ́la. Astagfirullah Ọlọ́run dáríjì mí come to think of it káwọn èèyàn tèmi tàrí kọ́gbọ́n. Ṣébé mi jáde ńgbà kan tí mo bú Tinubu gangan tí mo ní pé bàbá yẹn kò lálàáfíà kó lọ jókòó pé kò lè rúlù wa. A dẹ̀ tún padà rí pé nǹkan rí bó ṣe rí ebé mi tún padà jáde fún wípé kán lọ dìbò fún Tinubu. Ká ní pé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n bá wá ṣe mí léṣe ńgbà yẹn ṣé máa wúlò fún láti lè sọ pé ó yẹ lọ dìbò fún lágbájá báyìí. Ẹni tí ó bá bá àìdíà lónìí ó lè bá àìdíà lọ́la and voting in election a kì í fi agídí wá gbára kò yé a lot of people ni. Ìwọ tó ló fẹ́ gbàgbára with reading and everything ló máa lò. Even nǹkan téèyàn bá ṣépè fún ẹ tó búyà láyé ẹ kò mí pé kó lọ padà bá. Ẹ tún lọ ọjọ́ kejì ẹ jọ jẹun ẹ ra nǹkan fún wọn ẹ tí ó mọ̀bọ máa ṣe bí ọ̀bọ. Bọ̀ tí ẹ bá bọ́ sí gbòdo tẹ́ ń pa àwọn èèyàn tẹ́ ń ṣe àwọn èèyàn léṣe ẹ kó bára yín o. Ẹ ń tẹ́ fẹ́ gain power fún gangan là ń kó bá. God bless you. And kò ń ṣe àwọn Haúsá kò ń ṣe Ìgbò là ń ṣe kínní ìfún mo wo fídíò yẹn ọkàn mi bàjẹ́ pé ṣé bí Yorùbá náà ni wọ́n. Pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ kò dẹ̀ sí bó ṣe lè rí láyé kò sí bó ṣe lè mọ̀ ṣe tó àwọn kò ní ṣe tiẹ̀. So tó bá ti ń lo ìgbésí ayé bẹ́ẹ̀ ìpé gbogbo èèyàn lè ṣe tèmi ò ní máa ní problem. Wàláì. Téèyàn bá kó burúkú dání ó máa rẹ́ni bàrà tó bá dẹ̀ kó fò dání náà ó máa rẹ́ni bàrà. Bọ̀ mo rọ gbogbo àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú APC yẹn wọn gbọ́dọ̀ máa ṣe irú ìwà báyẹn lọ báyìí àwọn adarí tí wọ́n fẹ́ dìbò fún náà fi kíní yẹn kó bá wọ́n ní show me your friends and I will tell you who you are wọ́n ní pé so definitely táwọn eléyìí bá rúlù wa agbára òsì lọ́wọ́ wọn náà ń ṣe báyìí tí wọ́n bá rúlù wa ṣé mọ́ ìmọ̀ máa ṣe wá lélẹ̀. There is a lot of things ẹ lè fi convince àwọn èèyàn táìmù ilé bí ń pa àwọn èèyàn kò ń ṣe tẹ́ ẹ tún máa kó kinní lọ sí ọ̀dọ̀ wọn táìmù tẹ́ bí ń pa wọ́n yìí ẹ jẹ́ kán mọ̀ pọ̀ rẹ̀ wọn lẹ́ ń ṣe ẹ jẹ́ kán mọ̀ pé owó tó wọ́n yìí kò dùn mẹ́yìn gan nú ẹ lọ sọ́dọ̀ wọn ẹ jọ jẹun ẹ jẹ́ kán ní fílíìsì pé èèyàn bí ẹlẹ́ran ìwà tútù lèèyàn lè fi convince èèyàn kò ń ṣagídí tó bá fi agídí convince mi tó fàdá alẹ̀ mọ́ mi tí mo bá débi tí ti dìbò ṣé wà ríbi tí mo fẹ́ tẹ̀ sí ni. So mo rọ àwọn ọmọ ìyá wa Yorùbá báyìí ló tún wá ń ṣe irú nǹkan yẹn fún Yorùbá tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Abalado ó ti tẹ mute o Babalado ó ti mute o ó ti mute o. Aládò ti tẹ mute ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Aládò yẹn. Aládò ó ti mute o ó ti wà muted ó mute sẹ́ ó hàn lọ́dọ̀ mi pé ó mute. Ok bàbá Aládò bóyá kó wọlé padà ó tẹ mute. Ṣẹ́rí bàbá Aládò ló sọ̀rọ̀ yẹn gbogbo alamọ Aládò
yes gbogbo alamalado jẹ́ àdé padà bóyá ó lè gbé kíní ẹ tẹ mute ẹ wo ṣe rí ọ̀rọ̀ òpònú òun ló máa ń yàtọ̀ dóònà mo tẹ̀rù pọ́rọ̀ ti marriage okay aládùn àgbẹ̀ báyìí. ṣe rí mo tún wá dá ẹjọ́ yẹn síbẹ̀ yẹn mo dá ẹjọ́ yẹn síbẹ̀ yẹn number one tó bá jórí bẹ́ẹ̀ ló jẹ́ kí n sọ yẹn and ẹlẹ́ẹ̀kejì gbogbo wa la jọmọ Yorùbá gbogbo wa la gbọ́n ní àdúgbò kọ̀ọ̀kan kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n jẹ́ kí ká máa ní sùúrù tó rí kàndá wà ní ọmọ rẹ̀ sí ṣé àmọ̀ pé táìmù tí wọ́n bá fẹ́ ṣe election pátì kan máa ń fi orúkọ wọ́n máa ń fi ìwàkiwà bà orúkọ pátì kan jẹ́ for instance nsìn jẹ́ n fi ti Yorùbá nation ṣe example mi ò ṣe Yorùbá nation mo wá fẹ́ bà orúkọ Yorùbá nation jẹ́ mo lè lọ wọ aṣọ Yorùbá nation kí n lọ fi tákù èèyàn so that wọ́n á lè ròyìn pé Yorùbá nation ni ó ní ìwà jàgídíjàgan mo lè wọ aṣọ APC kí n lọ fi gba àdúgbò kan jẹ́ wọ́n á ròyìn pé bóyá APC ni ò dá mo lè wọ aṣọ PDP kí n lọ fi bà nǹkan jẹ́ níbì kan and àwa tá a wà nínú PDP àjọ mọ̀ ni pé PDP ni wa ọ̀bọ̀ aṣọ APC la wọ̀ láti lọ fi bà bẹ̀ jẹ́ nǹkan tí kámẹ́rà bá dẹ́rì láwọn èèyàn máa sọ̀rọ̀ lé lórí. torí wọn wà túbọ̀ tán ni. so ní àsìkò yìí ká má ti torí pé yín tí a jẹ ká fara ní ọmọ làkejì àwọn ìjọba yìí fara ní wọ́ọ̀rẹ̀dì kò wáyé kó jẹ́ pé Yorùbá ẹgbẹ́ wa tó wá mọ bára wa jà tó láwọn pípù yẹn ó dùn mí pé Yorùbá ló tún wá ń ṣe bẹ́ẹ̀ yẹn fún Yorùbá. Number one tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ká ṣe sùúrù gan tá a bá ń lọ ń bá àwọn èèyàn jà nítorí pé kán lè dìbò fún wa kó bára wa o lídà tá a la gbé lọ́wọ́ yẹn gangan là ń kó bá tó láwọn èèyàn mọ̀ pé tá a bá ti dìbò fún yín definitely ẹ máa bá tiwa jẹ́ ẹ máa halẹ̀ mọ́ wa ni. And number two ẹ jẹ́ kí a ṣọ́ra wa nínú pátì kọ̀ọ̀kan torí wọ́n máa ń wọ aṣọ ẹgbẹ́ APC ìgbà míì tí wọ́n lọ fi bà nǹkan jẹ́ wọ́n dẹ̀ lè wọ aṣọ PDP náà tí wọ́n lọ fi PDP bà nǹkan jẹ́ tó dẹ̀ jẹ́ yí pé pátì míì làwọn mo mọ̀ pé ẹ ti understand it. ó yé mi gbogbo àdó ń wọ ẹ tó yé wọn. gbogbo ẹ mo mọ̀ pé ó yọ lọ bọ̀ kí Yorùbá jọ. mo jẹ́ Àníkẹ́ mo rí yín Afọlábí Ahmed morẹ́ yín náà Sọládayọ̀ mo rí yín ó ṣe babaládùn God bless you. ok babaládùn mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ. ok sir. mo rí i pé ọmọdé ni ẹ Ọlọ́run adé ẹ lágbà. àmín. wàá tó wàá jù wá lọ. àmín. wàá rí i pé mo sọ̀rọ̀ kan fún ẹ ní kọ̀ọ̀kan tí máa sọ gbangba tó bá rántí nígbà tó dá sọ̀rọ̀ ṣó rántí mẹ́sẹ̀gì tí mo. kẹ́bí ní pé tí mi ò bá ti mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ kí má máa sọ kí má jẹ́ káwọn èèyàn hate mi àndẹ́lẹ̀kejì tí mo bá rí irú nǹkan báyẹn tí mo fẹ́ sọ pé kí n fi tó yín létí. God bless you. ipe so tó bá jẹ́ pé nǹkan tó máa dáa tí ó ní tánìṣì méjì tèmi gangan. sórí ipe ẹ lè correct mi. thank you aládùn ìyẹn ni Yorùbá fi máa sọ pé bù fún mi bù fún ẹnikẹ́ni ó ní ọ̀pọ̀lọ́ ń ké lódò òun rántí pé ọ̀gán ti pè mí pé ó ti correct mi fún nǹkan kan rí ṣó rántí. sórí tí wọ́n bá pèèyàn ní Godfather kò ṣe gbogbo nǹkan ní Godfather náà máa mọ̀ o. bẹ́ẹ̀ ni kò ṣe gbogbo nǹkan ló máa àwọn nǹkan kan máa wà tí wọ́n gangan tó yẹ pé tó bá jókòó tó bá wò ó nǹkan tí dáàdi mi sọ yóò lọ o jẹ́ n pé wọ́n ṣàkíyèsí tó bá pè mí ṣàkíyèsí mi ò ní gbé ẹ̀wù gbéraga wọ̀ pé ọmọ kékeré tí bá wá gbọ́ mú máa tẹ̀lé kí nìyẹn màá wá rò lẹ́ẹ̀mẹ́ta pé ọ̀rọ̀ tọmọ yẹn right ṣòwárí ìbéèrè tí mo fẹ́ bí ẹ̀ sìn gẹ́gẹ́ bí ọmọdé kò lọ́bẹ̀ yẹn. Okay. kí ni ìwọ rí sí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí àti Christian Ọbàtálá wòlíì nípa kí àwọn bàbá wa máa sọ pé má fẹ́ ilé ni kò fẹ́ kí ni gẹ́gẹ́ bí ọmọ gbé nísùn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé títí ẹ kí ni ìwọ rò pé ó yẹ ká ṣe sírù nǹkan bẹ́ẹ̀. ṣé pé má fẹ́ ilé àìmọye ìgbà ni mo ti ṣe tọ́pìkì lórí ẹ̀ ṣe rí ẹ̀sìn yẹn àní pé kò ṣẹ̀sìn ààrẹ sọ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àní pé kankan nú ẹ̀ ò dá bọ̀ àwa tí ó jẹ́ pé àwọn religions kan lọ́wọ́ a ti gbé ẹ̀sìn yẹn lórí ju bó ṣe yẹ lọ àwa fi ń ba ayé ara wa jẹ́ ṣé wá rí nǹkan kan wà tó jẹ́ wípé bọ́lọ̀ ń ṣe kọ́ látọ̀run ni tó bá ti délé ayé tó bá ti yá
yálà ó jẹ́ òbí àbí ó jẹ́ alágbàtọ́ tó bá ti yà wọ́n ó ti bà ìgbésí ayé obìnrin yẹn jẹ́. My daddy ẹlòmíín wà tó jẹ́ muslim tó jẹ́ pé ọmọ ìyá ọlọ́sùn ni ó fẹ́ tí ó fi rí rọrùn tí ó fi rí kókó fọkànbalẹ̀ táyé rí ó fi tò tó bá ti fọ́ọ̀sì ẹ̀ pé muslim ni kó fẹ́ muslim ẹlẹgbẹ́ ọmọ ò ní nísinmi tí ó fi jáde láyé. Torí nǹkan tó ń pè ní ìfẹ́ nǹkan tó lágbára ni owó kọ́. For instance ẹni tó lọ fẹ́ olówó ṣe lọ ń yálè mọ́ lówó lára. Mo ti sọ. My daddy tó bá jẹ́ pé Christian ni ẹ tó jẹ́ muslim ṣẹ́rí ọmọ ò lè fi ẹ̀sìn convince ọmọ ẹ̀ torí òun ló bá ọkọ rẹ̀ lọlé olórí tó fẹ́ lára ẹ̀ kó tó sọ pé òun fẹ́ fẹ́. Thank you. Ìwọ sọ pé ó fẹ́ jẹ́ kọ́mọ ẹ fẹ́ muslim tó dẹ̀ fẹ́ jẹ́ kó fẹ́ yan ọmọ ẹ rí tán pé ọ̀mùtí ni òkùnjọ́ ni tóun bá gbé ní ẹ̀ òun ò lè rí fọkànbalẹ̀. Ó dẹ̀ rọ ọmọ babaláwo ó wòye pé ọmọ yìí babaláwo ni o bọ̀ kèé parọ́ kèé jalè tó ti bó ṣe jẹ́ babaláwo tó yẹ kèé mú kan mọ́kàn ó dẹ̀ fífẹ̀ bóun lò. Bọ̀ ó fẹ́ Christian ó mọ̀ pé Christian tó fẹ́ ìwà tó ń bẹ lórí rẹ̀ òye òun ò lè gbé tóun bá délé ẹ̀ ó máa lòun bọ̀ tó ti torí pé Christian yẹn ó fọ́ọ̀sì ẹ̀. Títù tájù tí mo rí ẹ. Tó bá fi wá ní pé àwọn ọmọ yẹn ṣẹ́rí my daddy kíní yẹn ká fi àwọn ọmọ wálẹ̀ kan ṣe tí wọ́n bá fẹ́ ṣe tóbìnrin bá fi lè lọ by force fẹ́ èèyàn wọ́n lè bíjọ ọmọ ẹyọ kan lọ fúnra wọn. Tí ó máa fi dàrú. Tó máa fi dàrú kò sọgbọ́n tẹ fẹ́ ṣètò bọ̀ ẹni tí obìnrin bá nífẹ̀ẹ́ kò sí irú nǹkan tí ó lè máa ṣe á sì máa faradà pé nǹkan tó wù mí ni mo ṣèwádẹ́ tó fàdúrà tì bọ̀ ẹni tẹ́ fọ́ọ̀sì ẹ̀ pé kó lọ fẹ́. It is not done that way. Ṣẹ́rí kó kálukú kó sin ẹ̀sìn ẹ̀ bó bá yẹ yẹ. Ṣẹ́rí ọba Solomon máa ń sọ àwọn ọ̀rọ̀ kan. Bàbá ni bọ̀bọ́ ẹ̀ jọ. Ṣẹ́rí mọ̀jà tanra wa. I'm a Muslim bọ̀ tó bá rírun kí bọ̀ èmi lè nínú òye tèmi mi ò kàwé mi ò ka Kùránì mi ò kẹ́ni tí o bọ̀ nínú òye tèmi mo rí i pé ìwà gangan ni Ọlọ́run ó fi ṣe ìdájọ́ ayé. Kò ṣe ẹ̀sìn ìwà ni Ọlọ́run ó fi ṣe ìdájọ́ ayé má bà tèèyàn jẹ́. Barrister ti sọ ó ti ní ìwà ló máa kù ẹ́kù tó bá dé sàárè. Má bà tèèyàn jẹ́ má bà tọmọ làkejì jẹ́. My brother irú tó lọ kí ìwọ ṣe mọ̀pọ̀ lọ ń gbà. Go sure. Wọ́n ní àṣà ìtàn ó sin Ọlọ́run ó gbàwẹ̀ fọ́lọ́run for 70,000 years Ọlọ́run dẹ̀ dáṣẹ́ rẹ̀ láyà. Kí ni ṣàìtàn fi ba yá rẹ̀ jẹ́ ṣe bí wà ní ìwà gbéraga wípé nǹkan tẹ́ ní kí n ṣe ìní ṣe. Tẹ́ bá dẹ̀ wò nínú ọmọ ènìyàn náà tẹ́ bá wò nínú ọmọ ènìyàn náà ẹni tó bá ń lọ sóko parun kò ní níwà kò dẹ̀ tún ní nítẹríba. Ó ṣe bọ́dà. Yóò rí èèyàn kò mọ́ra o yóò rí èèyàn kò mọ́ra yóò mọ live lavish o yóò mọ hùwà burúkú. Aládùn. Bọ̀ àwọn èèyàn onílé sọ fún torí pé wọ́n ń bẹ̀rù ẹ̀. Bẹ́ẹ̀ ni Aládùn ó ṣe gan brọ́dà mi ó ṣe tó wá sórí ètò. Gbogbo ẹ̀yin brọ́dà mi ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí Aládùn ẹ bá mi follow ẹ̀ gbogbo ẹ̀ tẹ́ wà bí tẹ́ bá follow ẹ̀ Aládùn TV bàbá Aládùn 2 lórí YouTube. Ẹ ṣé o. Bàbá Aládùn ṣebí bàbá Aládùn 2 àbí. Ṣé ká discuss lórí ọ̀rọ̀ yẹn ra ṣe rí fídíò yẹn. Ṣé rí fídíò yẹn ní YouTube rárá. Èwo. Tẹ́ correct mi lé lórí yẹn. Mo rí máa sọ yẹn later má worry. Okay ẹ ti lọ wò. A sọ mo rí. Toro ní reason tèmi náà ṣe sọ bẹ́ẹ̀. Má worry a sọ yẹn later. Ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo ẹni tẹ́ bá wá sí orí ètò báyìí. Àwọn ẹ̀gbọ́n mi náà tó wà ní outsider Tonu àǹkó wọ́n pè mí wọ́n ní pé kí n bọ́lẹ̀ bẹ́ẹ̀ pé àwọn reason sí nǹkan tí mo sọ pé is a good idea bọ̀ ká mọ̀ lọ sí. Òun náà mo ṣe lè òun náà lèmi náà sórí pé bákan náà ló ní kálukú ṣe ń ríran èyí tèmi rí. Wọ́n ní ọ̀tọ̀ ní tá yóò yí mọ́ wọn lẹ́sẹ̀ nísìn pé wọ́n ti gbowó pé wọ́n ti jẹ oúnjẹ kújẹ. That is the reason why tí mo ṣe ní kó fi àárí yẹn má wọ́ọ̀rì jà á sọ̀ lórí yẹn later torí mi fẹ́ kí èèyàn kankan mú mi lọ́ta. Àmọ́ bóyá wà yìí ẹ máa gbọ́ gbogbo èèyàn ṣẹ́rí brọ́dà mi mo fẹ́ bá polówó ni mo fẹ́ endorse ẹ̀.
ẹ ṣé o. èmi Aare Almaroof mo endorse bàbá aládò ẹ ṣé o. ọmọ tó yẹ pé ọ̀dẹ́rìn kò ṣonú ni gbogbo gàgígbà ẹ lọ sí orí YouTube ẹ follow ẹ aládò 2 bàbá aládò ó wà lórí TikTok ó wà lórí Facebook ẹ tẹ̀lé bàbá aládò gbogbo tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu ẹ̀yẹyẹ ni o àmọ́ ọgbọ́n wà níbẹ̀ nítorí pé ńgbà míì tí a bá ń ṣe yẹn ńgbà míì ẹlòmíà máa pẹ̀lú yẹ̀yẹ́ wo ló ń ṣe yìí àmọ́ ohun tí èèyàn ti rí tó ti fi ṣẹlẹ̀ náà la fi ń ṣe yẹ̀yẹ́ àwa ní ṣe nǹkan dé pé ó máa bí wá nú èmi láìkí tọ́pìkì bàbá aládò gan ọjọ́ tí mo tẹ̀ ti kọ́kọ́ wò mo rẹ́ni mo fẹ́ kú bàbá aládò àwa mọ́dún tó máa ṣèjì agbádá ẹ̀ o tó lágbádá kan yìí náà ni láì ṣe fàdé yìí olórí. ẹ wò kí everybody kàn má bínú kí n tó lọ o ìtàkà pàrà báyìí láǹsí tọ ẹ má sọ pé ó jọ́dọ̀ Abdulmaroof o àwọn ọmọ Yorùbá ẹ má jà bára wa jà ká fìmọ̀ ṣọ̀kan o. bẹ́ẹ̀ni. tó bá ti wá jẹ́ pé election máa wáyé tó bá ti jẹ́ pé yóò wáyé jọ kò fún bàbá wa Tinubu o jọ nítorí Ọlọ́run ìtẹ́mi yìí ń gbowó lọ́wọ́ anybody o kọ òye làgbà ń wò tẹ́lẹ̀ṣẹ̀ bá ti máa wáyé àgbọ̀dọ̀ lose ọ̀nà méjì ẹ tẹ̀ fún Tinubu kó lọ gbàgbára. lọ́dọ̀ títí ẹ nìyẹn o bàbá aládùn lọ́dọ̀ títí ẹ nìyẹn ire o ò ṣe brọ́dà mi. ṣe rí Yorùbá ó sọ̀rọ̀ kan ní ṣàkátà pàrà láàsíntọ́ tó bá máa domi kó domi tó bá máa dẹ̀jẹ̀ kó dẹ̀jẹ̀ ìrònú tèmi yàtọ̀ sáládò ìrònú aládò yàtọ̀ sí tèmi ó dẹ̀ yàtọ̀ sáà tá à ń wò wá oníkálùkù wa la mọ bí tá a wà oníkálùkù ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìrè ọ̀rọ̀ tí mo á fẹ́ sọ bàbá aládò jẹ́ kí n sọ̀rọ̀ aláàjì Ọ̀dẹ́ṣọlá morẹ́yìn náà Táyọ̀ tán mo rí yín mo fẹ́ sọ nǹkan kan lórí aládò tó ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn gangan mo gbẹ́nu lé kó tó pè wọlé ṣe rí tó bá ti ń sọ̀rọ̀ pé APC PDP ẹ jẹ́ ká fi ọpọlọ gbé àmọ́ nǹkan ẹyọkan tí mo fẹ́ fi yé ọmọ Yorùbá nǹkan ẹyọkan táládò gbàgbé máa rán ẹ létí ìdí tí APC fi lose Ìbàdàn finally nìyẹn o màá gé díẹ̀ fún yín nítorí wípé bàbá wa gọ́vnà wa tó lọ olóògbé bọ̀dá Ìsàkà Àjùmọ̀bí àwọn nǹkan tí Àjùmọ̀bí ṣe ní ìgbà títí ẹ̀ nǹkan ẹyọkan báyìí lèèyàn máa ń ṣe téèyàn fi ń ba pátì jẹ́ nǹkan ẹyọkan ṣe rí nǹkan ẹyọkan tí bàbá yẹn ṣe àbí méjì lọ́dọ̀ ẹlòmíì ní everybody fi rọ́rí kúrò lọ́dọ̀ ẹ̀ tó ní PDP làwọn máa ṣe àwọn èèyàn dìka nítorí pé kò ṣe nǹkan tó fẹ́ pẹ̀lú ẹ̀ náà bàbá yóò ní respect fún aráàlú ó wá ní respect o kò ní respect o ó ti kó wọn àtọ́lọ́run sìn kábíyèsí. Ìjẹ́ Àjùmọ̀bí mọ̀ pé ó máa fayé lẹ̀ kò sẹ́ni tó sọ láyé kò mọ̀ because lójú ti wá sí gbogbo ala sọ̀rọ̀ láwà òkè yìí tí kú bá dé àwọn èèyàn ní ẹ lágbájá mo sì bá sọ̀rọ̀ lánàá Ọlọ́run tó bẹ̀rù ó ti mú déètì ẹ ẹlòmíín kúrò lórí òbò báyìí ló kú wọ́n rò pé òbò ló pa ní àsìkò ẹ ti tó ni ọ̀rọ̀ tí mo sọ yẹn ó dàbí epo fọ́ọ̀nì èmi ti rẹ́ tó ẹ kó ṣe ìbáyàwó ẹ̀sùn tán ó dẹ̀ bọ́ sí bathroom ó wẹ̀ ó wọṣọ ó jókòó ń pálọ̀ kíyàwó sáfẹ̀ kíyàwó tó gbóúnjẹ ní bàbá ti lọ. ikú tó dáa jù nú from àlùjànnà to àlùjànnà. Ọlọ́run máa yẹn very young man bíi almost 50 years àbí kínní ni bàbá ti lọ láì jẹ́ pé wọ́n fún lọ́rùn lórí síìtì kò Ọlọ́run nìkan ló ní pé kí ìyàwó yẹn má ti sáfẹ̀ ẹ̀ lóúnjẹ yẹn wọ́n á ní pé poison ẹ̀ ni. a lot ló ń ṣẹlẹ̀ nítorí pé Nàìjíríà ta wà autopsy wà but àwọn èèyàn fẹ́ ṣe tẹ̀sán fẹ́ náwó. bẹ́ẹ̀ni. téèyàn bá kú sí irú ọmọ kan tí wọ́n ló kú ní school at the end of the day gbogbo èèyàn ti ń blame woman yẹn àwọn kan ní kinní kan wọ́n blame school at the end of the day wọ́n gbọ́ pé wọ́n lọ́mọ yẹn gbẹ́sẹ̀ lé náà ni. number one school yẹn ó yẹ kọ́kọ́ sùn ẹ̀ náà. tó bá yẹ pé iná yẹn máa pọ̀ ọmọ 100 bó ṣe máa pa wọ́n nìyẹn. ọmọ tó jáde nílé jẹ́jẹ́ bí ẹ pọ́ ọmọ yẹn ti dágbére fún màmá ẹ̀ tó tún ya fọ́dọ̀ ní transport tó wò pé ọmọ mi dà kó rọ́mọ ó gbẹ́sẹ̀ léná ẹni tó gbẹ́sẹ̀ léná tí iná mú tẹ domi lé lórí ẹ mọ̀ pé àràràn bọ́ǹbù lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni káláwọn ọmọ kan tún wà bẹ́ẹ̀ wọ́n á fẹ́ rescue ẹ̀ wọ́n á jọ gan papọ̀ ni.
Ààrẹ nìyẹn tí wọ́n bá wádìí yẹn wọ́n á ní kíní yẹn ó rí bákan èèyàn kan fẹ́ wọlé dání olúwa ẹ jẹ́ kí n wò ó mass bẹ̀rẹ̀ a fẹ́ sọ̀rọ̀ okay wíwọ náà lọ́rọ̀ but before kó tó sọ̀rọ̀ ẹ jẹ́ kí sáré round up ọ̀rọ̀ mi yìí mo fẹ́ fi kíní advice gbogbo àwa tí wà á claim ọmọ Èkó tá a máa ń sọ pé ọmọ Èkó ni wá gbogbo èèyàn ọmọ Èkó tó jẹ́ pé tí n bá ti sọ̀rọ̀ ẹ máa bọ́ta ẹ máa bú mi mo fẹ́ kẹ́ listen ọ̀rọ̀ ọjà kọ́ lélẹ̀ ẹ̀yin tí ẹ ń ṣọmọ Èkó tẹ wá ń ba Èkó jẹ́ eléyìí ò dáa o àwọn tó jọmọ Èkó tèmi mọ̀ wọn ń ṣe tọ́ọ̀gì o àwọn tó jọmọ Èkó gbajúmọ̀ obìnrin àtọkùnrin tèmi mọ̀ wọn ní láárí o ọ̀pọ̀lọpọ̀ ọmọ Èkó pọ̀ ládùúgbò tí mo wà yìí ọ̀pọ̀lọpọ̀ lájọ ń lọ mọ́ṣáláṣí àjọ ń lọ pátí tó jọmọ Èkó gangan tó jẹ́ pé wọ́n base in Ireland kí ló dé tó wá jẹ́ pé ẹ̀yin àtọ̀hún rìn wálẹ̀ wá ń ba Èkó jẹ́ fáwọn elékòó tẹ́yìn claim Èkó tẹ́yìn. a pè Èkó nílùú bàbá gbogbo wa ẹ máa gbọ́ a pè Èkó ní ìlú ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá àmọ́ kàkà tó yẹ kẹ́jẹ́ ká máa fi tún Èkó ṣe Èkó yẹn ni the problem we have why tó ti jẹ́ pé Èkó nìkan ni wọ́n ti ń attack anything bàbá mi Bọ́lá Ahmed Tinubu olódòdẹ tẹ ẹ bá ráwọn tó jọ ọmọ yín tó bá gbọ́ ọ̀rọ̀ yìí tó bá lè dọ́dọ̀ yín àwọn ọmọ yín tẹ̀yìn lérò pé wọ́n fẹ́ràn yín wọ́n bà campaign yín jẹ́ ni o despite pé mi ò support olóṣèlú o orí Yorùbá nation làwa dúró sí 24/7 bọ̀ kò ní ká má sọ̀rọ̀ tá a bá rí ọ̀rọ̀ gidi ẹjọ́ tó rí Ọlọ́run kí ló dé tó jẹ́ pé tí àwọn míì bá fẹ́ wá campaign lẹ́kọ̀ọ́ ẹ máa dá wàhálà lẹ̀ bí Peter Obi wá wàhálà bí Àtíkù wá wàhálà bí Yorùbá nation bá débẹ̀ ìjọgbọ̀n wáyé tó ṣe jẹ́ bẹ́ẹ̀ a lè fi ọwọ́ agbára sọ pé a fẹ́ jẹ́ kọ́ mi Èkó jẹ́ pé ọwọ́ agbára bàbá wa wí tó àwọn kan tí wọ́n láṣọ lára tí wọ́n ní nǹkan kan ẹ máa rí wọn máa lọ kọ́ tọ́ọ̀gì kan wá gbé kíní wọn máa ní Èkó náà pé bí o Èkó náà pé bí tó bá ṣe kíní kan ẹ ti mọ̀ pọ́ mọ̀ ọ̀tá làwọn yẹn ẹ lè rí ọmọ bíbí inú Èkó kódà tó bá jẹ́ ọmọ onímọ́tò ọ̀gá náà máa jẹ́ ẹ lè rí ọmọ bíbí inú Èkó tó bí ní inú Ireland most especially tó gbé Ireland kẹ́rí kó máa wá fọ́ lálẹ́ gbogbo àwọn tó ń ṣe kíní yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú òkè ni wọ́n gbogbo àwọn alágbára lẹ́ni tí bá ní kí n máa dárúkọ sí máa sọ state ẹnìkan kọ́ bọ̀ tí bá dárúkọ wọn ni mo ti ń wájà. bẹ́ẹ̀ni. ẹni tó di Ṣàngó múlẹ̀ ní kò ń sọmọ Èkó ẹni tó dòṣòdì múlẹ̀ ní kò ń sọmọ Èkó ẹni tó di ṣe gbogbo ojú ẹlẹ́gbà múlẹ̀ ní kì í sọmọ Èkó ẹni tó di Ṣàngó mú tó àrìn tó wá báyìí Agége kì í sọmọ Èkó tó bá jọmọ Èkó ẹ list ẹ fún mi kẹsọ agboolé wọn lẹ́kọ̀ọ́ fún mi ní abẹ́ kọ́mẹ́ǹtì pé àwọn tí mo dárúkọ yẹn ọmọ Èkó ni wọ́n. Because nǹkan tó bá ti mú wọn tí èmi ò lè claim Èkó mo kàn lè claim pé mo gbé lẹ́kọ̀ọ́ but ìgbà táwa wà lẹ́kọ̀ọ́ Èkó ò bàjẹ́ àwọn òbẹ̀ kó jẹ́ gbogbo ìta wa ń pera yín lọ́mọ Èkó ilé for the Lagosians ẹ̀yin ọmọ bíbí inú Èkó ẹ kọ́pì àárín yìí ẹ ní kí àwọn kọ̀rọ̀ wọ̀ sí kọ́ má bàa lu bàbá yín jẹ́ fún yín wọ́n ń borúkọ Èkó jẹ́ mo lóòótọ́ orin kan tí Nàìjíríà èdè kọ ó ní àti tó 20 to 25 years ó ní Èkó nílé owó fọmọ Ádámọ̀ ìwọ tí kádàrá ẹ bá bẹ̀ mu tó bá bẹ̀ mu tí ò bá ti bá bẹ̀ mu Ìbàdàn nílé owó fọmọ Ádámọ̀ ìwọ tí kádàrá ẹ bá bẹ̀ mu Ọ̀yọ́ nílé owó fọmọ Ádámọ̀ ìwọ tí kádàrá ẹ bá bẹ̀ mu àwọn bàbá mi máa ń pa òwe kan ní Ọ̀yọ́ wọ́n á ní agbọ́yọ̀ ṣògo akin ọmọ ni ǹjẹ́ mo túmọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà lẹ́kọ̀ọ́ kò sí nǹkan kan ṣe náà ẹlòmíín padà sílùú bàbá ẹ̀ nítorí pé Èkó yóò bá kádàrá ẹ̀ mu ẹlòmíín kú òlékòó padà sílùú òkè kó tó rí ṣe gbogbo wa ti nígbàgbọ́ pé tá a bá ti dẹ́kọ̀ọ́ we must take and láti grab kankan ọ̀pọ̀lọpọ̀ wá láti ìlú òkè ẹ wá ń ba Èkó jẹ́ fáwọn tó lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wá láti ìlú òkè ẹ wá ń jalè nínú Èkó ẹ ń name táàgì Èkó pé Èkó ò dáa ìyálà yẹn tó bá lẹ́kọ̀ọ́ ò dáa
gbogbo ìgbà tẹ́mi máa ń sọ̀rọ̀ mo máa ń ní sọ́lá ọmọ Èkó tó máa sọ ó máa rò pé mo èké Èkó bọ̀ nítorí pé àwọn tó wà nínú Èkó gangan àwọn náà bà Èkó jẹ́ fún àwọn ọmọ Èkó àwọn ọmọ Èkó tẹ́mi àti wọ́n jọ lẹ̀pọ̀ confam ni clean boy clean lady tó yẹ pé tẹ bá rí wọn ẹ mọ̀ pé eléyìí àwọn ọmọ Èkó lélẹ́yìí ìmúra wọn máa tẹ̀lé fún yín ìsọ̀rọ̀ sí wọn máa tẹ̀lé fún yín wọ́n ẹ̀dá ìwọ̀n kan ṣe wá wá láti ìlú òkè tẹ wá bà Èkó jẹ́ fáwọn eléko ṣé kò fẹ́ yẹ yín ni kí ló dé fẹ́ pé Èkó yẹn gangan tí àwa gbé irú àwa yìí Èkó làwa ti lówó ká tó délùú òyìnbó Èkó la ti lọ́lá ká tó délùú òyìnbó Èkó ni mo ti fẹ́ àwọn ọmọ Èkó ni despite abá ní pé àwọn bàbá bẹ́ẹ̀ wọ́n wá láti ìlú òkè but she was born and bred in Lagos certificate Èkó ló ní lọ́wọ́ ìyẹn náà ń pè lọ́mọ Èkó ìwọ tó bá yẹ pé wọ́n wá bí nínú Èkó tó mú mi Èkó tó jọlá Èkó tó tún wá ń bè Èkó jẹ́ ọlọ́mọ àbàtì ẹ̀jẹ̀ because ẹ ti ń ba Èkó jẹ́ jù Èkó tẹ̀yìn ń wò yìí ibẹ̀ ni irú àwa yìí ti dìde confam ni mi ò lè bè Èkó jẹ́ mo máa ń wò tí bá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ máa ń gbá ni ẹ ìwọ ń bú ọmọ Èkó mi ì lè bú ọmọ Èkó mò ń sọ̀rọ̀ sí àwọn olórí burúkú tó ń wá láti ìlú òkè tó ẹ wá ń ba Èkó jẹ́ fẹ́lẹ́ kó ẹ lè bàálù tí jẹ́ tó máa nà yín lóògùn. ọmọ Yorùbá náà tẹ̀ ni wọ́n fi ń àtàkì ọmọ Yorùbá náà ni wọ́n ò tí aládùúgbò gbọ́ wọ́n ò tí ì bí ẹkú wọ́n ò tí ì bí ẹkú kó o lọ sọ́yọ́ kó jẹ́ ọmọ Ọ̀yọ́ kó wá lọ sínú Ọ̀yọ́ kó wà nínú Ọ̀yọ́ yẹn kó wá yọ àdá kó máa ṣáyàn tó bá máa fi ṣáyàn bíi méjì wà látọ̀lá wọ́n máa gbé tiẹ̀ lé ẹ lọ́wọ́ ni ní tó bá kàn tó máa fi kún wọ́n á fi lé ẹ lọ́wọ́ safety happen ní Ìbàdàn safety happen ní Jẹ̀bú safety happen l'Oǹdó nǹkan tẹ́ ẹ lè ṣe nílùú bàbá yín ẹ máa wá sí Lagos ẹ wá máa ṣe adúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe olórí transport lẹ́kọ̀ọ́ èmi ò ní ìkọ́kọ́ bá wọn sọ bọ̀ àwọn gangan ni yóò yẹ kó jáde pé ẹ má bè kó jẹ́ àjòjì ni wá àwa náà wá sílùú Èkó wá soríire ni I myself Èkó mi yìí sọmọ Èkó ìyálàyà mi ò sọmọ Èkó wọn bí bàbá ńlá kú mi sẹ́kọ̀ọ́ I was born nínú ìlú Ọ̀yọ́ wọ́n dẹ̀ raise mi lẹ́kọ̀ọ́ fẹ́ni tí ò bá mọ̀ ọmọ ọdún kan ni mo ti wà lẹ́kọ̀ọ́ tí mo dẹ̀ fi pé 30 years ṣé mi tó kí n claim Èkó ni. bẹ́ẹ̀ni kó tó di pé mo wá sí ìlú òyìnbó àwọn kan wá ń ba ìlú Èkó jẹ́ tó bá fẹ́ campaign bíi APC bá àtàkì PDP àtàkì APC kí ló ṣẹlẹ̀ gangan ẹ ti wá fẹ́ máa pín kínní yẹn ẹ ti fẹ́ máa pín sí àwọn ìlú advice tẹ́mi nífẹ̀ẹ́ yẹn ọmọ Èkó nìyẹn o ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ni o aládùn mo dúró bẹ́ẹ̀ thank you very much. All right, sir. All right. mo dágbére gbogbo ẹ̀yin Yorùbá gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye ẹ ronú sí ọ̀rọ̀ mi tí kọ́mẹ̀ntì tẹ bá ní good comment ẹ fi síbẹ̀ tó bá wá bí láti wá àtàkì mi last day tó máa rí show mi nìyẹn Tony Akíndélé mo rí yín mo rí ẹ̀yin brother mi mo rí àfà Fọlọ́nṣọ́ God bless you àfà adékòdèrè ní ọ̀pọ̀lọpọ̀ àfà máa jẹ́ continue adékòdèrè ní ọ̀pọ̀lọpọ̀ kí ló dé wá ń ba Èkó jẹ́ kí ló jẹ́ pé tó jẹ́ pé Lagos State is the only problem we have in Yoruba land wọn ò lè ṣe campaign ẹ lè force èèyàn kankan ṣe òṣèlú kankan ẹ lè force mi kì í ṣe PDP ẹ lè force mi kì í ṣe APC ẹ lè force mi kì í ṣe Yorùbá nation decision mi èmi ni mo ní tẹ́ ẹ bá fún mi lókè campaign àmì tẹ́ ẹ bá fún mi lókè ìdìbò fún APC àbí PDP tí n bá déwájú bí tí máa ti dìbò màá tẹ̀ káfẹ́ tó wù mí lọ́kàn màá dẹ̀ gbó lọ nítorí owó bàbá wa ní ọ̀rọ̀ péyàn dalẹ̀ kọ́ tí yàn bá fún mi lówó sìn tí mo gbà lórí ìjọba gbogbo alájọ lówó kí ló dé tó wá jẹ́ pé gbogbo nǹkan force agídí the same scenario yìí ni most especially àwọn APC òun náà fi ba ìlú Ìbàdàn jẹ́ àwa yóò ṣe olóṣèlú and I will continue saying it ọjọ́ kìíní àná bí àléfà mi inú ilé yìí náà mo wà tí mo ti campaign fún Ṣèyí Mákindé kí ni mo dẹ̀ fi campaign torí pé nǹkan tí gọ́vnà
late governor ṣe yẹn kò tẹ́ àwa lọ́rùn lọ́yọ̀ọ́ adẹ̀ ó gbọ́kẹ́ o ẹ jẹ́ ká change ọwọ́ àwọn ò ń ṣe ẹ̀mejì lọ́yọ̀ọ́ o gbogbo ilẹ̀ mọ̀ o bọ̀ wọ́n ti lift ẹ̀ wọ́n ti bà iṣẹ́ yẹn jẹ́ governor yọ ti dẹ́lẹ̀ méjì sìn ẹ̀rí ìgbà tí governor yẹn wọlé wọ́n ní kò ṣẹlẹ̀ rí nítorí pé ó wọlé ẹlẹ́ẹ̀kejì kò ṣẹlẹ̀ rí Ọ̀yọ́ òun sí governor ní ọdún 8 láyé níta máa fi mọ̀ pé àwọn yàtọ̀ sí gbogbo ìlú nìyẹn Ọ̀yọ́ òun sí governor fún ọdún 8 Ọ̀yọ́ state is the only state tó yẹ pé ọdún 4 ni governor yẹn máa lò kò bá wù ẹ́ kó tàkìtì kò mú kíni kókó house wa kò dọ́bù ẹ̀ sí 15 Ọ̀yọ́ ò ní dìbò fún ẹlẹ́dún 4 wọ́n fẹ́ wọ ọwọ́ ẹlòmíì ìyẹn náà pè ní jẹ́ kí n jẹ kó ṣe jẹ́ ráúráú bíi tàwọn state míì àwọn aráabí jẹ́ kí n jẹ́ ó ní Ọ̀yọ́ state tó bá wá mú gómìnà ẹ wọlé lẹ́lẹ́ẹ̀kejì ó ní bá àwa campaign fún Ṣèyí Mákindé kò sí Robert Sunday ó dùn mí tó wá sórí kínní olófo ni gbogbo wọn kò sẹ́nì kankan tó dánú wọn kankan náà ni wọn Ọ̀yọ́ ò kì í sí gómìnà lẹ́ẹ̀mejì I repeat mo jáde nítorí pé mo rí pé nǹkan tí gómìnà Àjùmọ̀bí ń ṣe nílẹ̀ Ọ̀yọ́ àjàjàgbà tó ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn stúdẹ̀ǹtì ẹ̀yin tẹ́ ẹ pèrè ayé ní gómìnà tẹ wá ń rúdù táwọn stúdẹ̀ǹtì ẹni kí sójà máa lọ gbé ẹlẹ́mú ìwọ èmi ni wọ́n bá sọ bẹ́ẹ̀ ta ni ẹ́ ó ti dòkú ọ̀run lé ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ Joe Biden bá dúró báyìí máa sọ tẹ̀mí mi wà láwọn ní pé mi ìgbà tí mi bá ti jù kò tí mi jù kankan mo ní right the worst scenario ni pé Joe Biden á lóun tẹ́kì òun ní àṣà tó fẹ́ fún mi the president ò ní ever sọ fún mi pé ẹ lọ ààrẹ sí ẹ ọwọ́ agbára tá à ń lò Nàìjíríà tó jẹ́ kí Nàìjíríà dá ọwọ́ agbára ẹ̀ náà ni tó bá yẹ ẹ jẹ́ kó ní kálukú lọ lé ilé là ń lọ ẹ jẹ́ ká dúró lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ á dúró kò sówó kò sépo kò síyàwó kò sọ́kọ wọn ò lè jẹ obí pa gbogbo èèyàn àwọn oní POS kò rówó gan gbà mọ́ wọ́n dẹ̀ ń fún wọn lówó l'Àbújá ẹ̀dẹ̀ sì sọ pé ká continue èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀wò ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ ni èmi ò ní anybody má dìbò bọ̀ Yorùbá nation lèmi ń ṣe gbogbo ẹnu ni mo fi sọ mi dẹ̀ ẹni ní kọ́lọ̀ bàálù kọ̀ọ̀kan jẹ́ Yorùbá nation lèmi ń ṣe Ọlọ́run dẹ̀ rínú mi ó rọ́kàn mi tá a bá jèrè lórí ẹ̀ ń sìn a máa padà jèrè tó bá yá ní ọ̀nà kan àbọ̀nà kejì láì sí pé a fẹ́ kówó jẹ Yorùbá nation yẹn gangan ní àṣà àti tiwa tẹ́ ẹ bá fẹ́ Olúwa tó sì mórí ayé ni tẹ́ ẹ bá kọ̀ Yorùbá nation gangan ní àṣà àti wa arúgbó ń gbé pè jáde omidan ń gbé pè jáde ọ̀dọ́ ń gbé pè jáde tàbá máa wí sí àwọn abọ́ta wọn lè pe àwọn lẹ́ẹ̀kan ló ń jà kí ló ń jẹ́ pé àwọn lè èpè wo ló ń jà ẹ̀ ń tọ́ra yín jẹ ẹ̀yin kọ́kọ́ lẹ̀ ń fúnra yín lépè tẹ́ ẹ̀ mọ̀ èpè wo ló ń jà èpè àwọn lè ò já ẹnì kankan àwọn lè ṣe pé tiẹ̀ lọ́yọ̀ àwọn lè ti kú kò tiẹ̀ rántí ẹnì kankan mọ́ Àfọ̀njá ti lọ kò rántí ẹnì kankan mọ́ tàbá máa wí sí wọn ní ìran kan ìran Àfọ̀njá gbogbo ala ní lọ́wọ́ àti kírísítẹ́nì àti mùsùlùmù àti babaláwo àti yọ̀ọ̀sùn àti yóò ṣogbo àtàwọn lọ́bàtálá oníkálukú ló ní lọ́wọ́ kó níkálukú wá hùwà rẹ̀ nítorí tá a bá kú kán lè gbọ́ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ìjọ ṣèkà fẹ́nì kankan mi ò ní ṣèkà fún yàn mi ò ní sọ pé báwo ni tẹnìkan bá wo bọ̀ ẹ má gbọ́wọ́ ọ̀kà wá ẹja ṣe ire ló pé o last but not the least ẹ jọ ẹ wo déètì ní mo ní tó bá dán di 15 sí 16 ẹ lọ oúnjẹ sílé ìwọ tó bá wù ẹ́ kó gbọ́ mi ìwọ tó bá wù ẹ́ kó láàrin ò mọ nǹkan tó ń sọ what is wrong with this man he doesn't know what he's talking about by the time you know what I'm talking about it will be too late I swear to God. Aare, why are you saying all this? Kí ni gbogbo eléyìí játijàti ló ń sọ you don't know what you are talking you don't do this come to Nigeria come and fight for us
come and do this. See what you are just deceiving yourself. When you see somebody advising you on internet, you guys will come up and attacking. You started attacking us. Man, we pay. Show the enemy pay. E mama attack èèyàn. Èèyàn yà sọ tó dá fún yín. Múlò nínú ẹni. You don't need to send me a bad comment. Oh, ní láti wo mi kò bú mi bẹ́ẹ̀. Mo ti sọ pé ìwọ tó bá di fún bàbá ẹ ló bú. Go and find something. Go and once you collect your money from ATM, my brother, Tebatin Rigba, Tobaja 200,000 in last month, Tony Lakante, my brother, go and get it. Tobani opportunity lati fi 2,000, Abi 1,000, but Tobani 2,000, fi 20,000, go and get it. Forget it. Olo afi oporopo. Do you understand what I'm saying? Tobaye ko fek ba 1,500 for you to get $10,000, my brother and sister, please. Get it and don't spend it anyhow. If you want to collect 50,000, they ask you for 4,000. Please pay that money. Just accept. I swear to God. Wallahi, it's just like I'm talking about my command, but command sorrow. Inu man be me to ti ba ni power kan ti mo le lo fún ìlú àwọn tó ń ṣe wáyé ní àmà ti lu agbára náà àti tra àti kọ lẹ́tà gangan ọwọ́ wa ti bó àti send letter sí United Nations ó ti sú wa ṣé mo gbọ́dọ̀ gbéwèé jáde àti kọ lẹ́tà àwọn òyìnbó yìí wọn already ẹ̀dùn kẹjà contamination fún yín. That's exactly what they want. I'm repeating myself. Please, my brother, tó bá jẹ́ pé you just have just 50,000 you have in your account. Oh, better could you account here 10 or 2,000 bet. Get your money out from the bank. If somebody want to send money for you, buy it. Use money to buy money. That is the system of Nigeria of today. Shemo Paroni, we use money to buy money. I don't feel right. We have the petrol. We have the oil, we have everything, we have gas, but we can never use what we want. If you have to use 50,000, if you have to use 3,000 or 4,000 to buy 50,000, my brothers and sisters, go and get it. You know why? We don't know what is going to happen on the 25th to on the 30th of this month. 28th of this month. 28 February, election is 25. If you like, you are talking nonsense. I don't care. But I'm telling you, realistic, go and use 4,000 to buy 50,000. Get it and keep it. Use 2,000 to buy 20,000. Don't care. I believe you spend that money for Alumonjiri. I believe that money you spend, you can lose any. Believe me, because I cannot give somebody 20,000 and collect 18,000. Brother, I mean, that's number one. Number two part, when you have your money, my brother, on Sunday, I have to tell them, realistic in it, koni emelara, olon, ọ̀pọ̀lọpọ̀ tó wà ń lo ìbò kò ní wá láàbọ̀ àtún ní wá tó rà àtún náwó èmi nìkan ni mi ti ṣòwò nínú ọ̀sẹ̀ yìí àbúrò mi máa pè mí ọ̀rẹ́ máa pè mí àwọn tó jẹ́ pàdé tó súnmọ́yàn tó nídìí owó kì í ṣe pé bí ń pa wọn lè lọ́ọ́ bí iṣẹ́ ibi iṣẹ́ gan ò sí ọjà tó ń tà gan ò tà owó tó ń ná gan ò sí lọ́wọ́ wọn mọ́ ìlú tèmi rí ìlú tá a ní tó yẹ pé we have the money in the bank and we cannot spend our money. Check the latest news. Biafra we started spending their new currency. Ibeleti Yoruba Matilano. Want to nori? Oh, what on noni Biafra want to lower? Want to rebrand it? When I will pay pounds, they change it to dollars. Titi was in Belengwe and flash it. What is say Titi one if you don't know? Anyone
kéèyàn wá ogun ṣé kò tó kéèyàn wá ogun pẹ̀lú gbogbo wèrè tí wọ́n ṣe fún wa wọ́n ti ṣe owó tiwọn pépà lásán làwa sì ṣe wọ́n ti ṣe owó wọn tẹ́ ẹ̀ bá mọ̀ and then we started spending the money in Biafra and nothing will happen. In my life, in my entire life, mi ò tí ì rírú ẹ̀ rí. We use money to buy money. Láì ṣe pé we are doing an exchange rate. Exchange rate, I believe it. I only POS and we don't need to blame any one of them. You know why? I want to fi owó yẹn ra owó ni mo ní ẹ̀kọ́ tó ṣe pé fáwọn ní POS ẹ̀ ní láti ṣe pé fún tí kò bá fún ẹrú tó fẹ́ rówó gbà ni. And let me just round it up by telling you this. My sister, go and buy food all around Jesile. You never know what is going to happen. Nínú oṣù yìí. Èmi ò mọ̀ o. Èmi náà mọ̀ pé ọ̀nà ò mọ̀ o. But ọgbọ́n orí wa mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀. All around Jesile. I'm telling you. Tẹ́ ẹ bá wá pariwo. Lẹ́yìn ẹlẹ́sọ̀ tí ẹ̀kan ń pariwo. Tó ń ṣe kíní kan tí bá ti ń di ni máa ṣépè fún yàn pé ṣe bá a sọ fún yín. Ẹ wò brother mi kan sìn àtìyàwó ẹ̀ wọ́n ṣe fídíò kan sí mi mo tẹ̀ ní máa bá wọn paste ẹ̀ ni ó ti sú èmi náà help ti sú èmi náà èmi gan need ẹni tó máa help mi pẹ̀lú ọmọ ó ní àwọn ò tí ì jẹun láti Friday bóyá ó ń parọ́ ni bóyá ó ń sọtọ́ ni I don't know but ó ṣe fídíò fún báyìí pẹ̀lú ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ méjì tó bá ti rí send ẹ̀ máa jù sí kinní ẹni tó bá ní 500 ẹ send ẹ̀ sí ẹni tó bá ní 1000 ẹ ṣèrànlọ́wọ́ fún brother náà ẹ wò orí ibi ló wà kẹ́ lè mọ̀ pé nǹkan ti bàjẹ́ débi pé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ kódà ẹlòmíì ò mọ̀ next to do anymore kí la wá ń bá ká kí là ń sọ kí là ń ṣe ó dáná mo dẹ̀ rí sìn ṣẹ́ ti rí ẹ wò náà. Ṣẹ́rí mo kàn ṣọ́ọ̀tì ẹ̀ ni mo ní kó lọ ṣe lóyìnbó ẹ̀yin náà ẹ wò ó géńdé ọkùnrin pẹ̀lú ìyàwó ẹ̀ mo kàn ṣọ́ọ̀tì kẹkàn arí ni mo ní lọ ṣe kíní ẹ̀ ní Yorùbá òyìnbó tó ń sọ yẹn èmi ò nífẹ̀ẹ́ sí ó fẹ́ bá mi sọ ó ṣe gúdè ìsàgúdè ẹ sọ ní Yorùbá ẹni tó bá máa ẹ̀pù yín ẹni tó bá ní 500 ẹlòmíì ní 1000 lọ́wọ́ tó bá lójú àánú á tún fẹ́ lòmíì ní 200 àwa mo wo ọ̀nà àrà tó lọ́ọ́ máa gbà yọ ẹ lọ oúnjẹ sílẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Ìgbò ẹ̀yin Haúsá tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ mo mọ̀ pé ìyà ò lè jẹ ẹ̀yin gbogbo bẹ́ẹ̀ ṣe máa jẹ wọ́n ti supply yín ẹ̀yin brother mi oúnjẹ tẹ́ bá ti rà bíi gàrí àbílùbọ̀ ẹ má fọwọ́ kan for now o tẹ́ bá ní kò ní bàjẹ́ tó bá lọ bàjẹ́ ibi náà kọ́kọ́ fẹ́ fi pa Yorùbá tẹ́ bá ti rí epo rà tí wọ́n rí owó ná tó bá ṣígun láti ìlú nọ́ọ̀tì tó fẹ́ gbalẹ̀ Yorùbá according to kan tá à ń gbọ́ ẹjọ́ báwo la ṣe fẹ́ succeed sẹ́ni tí yóò ló ń jẹ́ inú ló fẹ́ jagun ṣégbà tó bá gbébọn fẹ́ tó bá lókì gbẹ tó láyé ta tó ní gbogbo ẹ̀ tó òrò ń jẹjẹ ìgbà wo làwọn èèyàn ní máa ya ara èèyàn jẹ ìgbà wo làwọn èèyàn ní máa mú ìtọ́ ara wọn but tá bá wí all you said is keep quiet come home come and fight for us àwọn de dẹ́nẹ̀ ó yẹ kẹ́ ẹ lọ́bẹ̀ oníṣúyà kẹ wá fi rí apá mi kẹ so mọ́gi kẹ wá máa wọ́ mi bọ̀ nílé torí mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóde ẹlòmíì báyìí tó bá dẹ̀ wò bá àgbàlagbà ni wàá kó o pé ọpọlọ ẹlòmíì ṣe dọ̀tí báyìí. Come to Nigeria, come and fight for us. I will continue saying it. Ìjà tí mi lè jà ní ọlẹ́lẹ̀ mi o. Ìjà tí mo lè jà ní kí bá yín fẹnu sọ̀rọ̀. Kí gbogbo ayé gbọ́ kó ní kálukú ṣe kíni. Kí brain oníkálukú ṣí sílẹ̀ pé ibi tá à ń wà yìí ẹ jẹ́ ká máa lọ. Báwo la ṣe fẹ́ lọ gangan àti ìmọ̀. Àwọn tó mọ̀nà tá a máa gbà lọ wọ́n mọ̀. Àwọn ò ní bọ́ta bí ká máa sọ̀rọ̀. Àmọ́ wọ́n mọ̀ Fúlàní tó bá wà ń bì tẹ́ bá gbé wá lódìdí tẹ́ bá pé wá sílẹ̀ Yorùbá ẹ ní pé padà o.
Brother me Sam, you talking about they will not vote for good reason for Sowore. Let me tell you this. I need láti wà violent fún wa. Ṣé Sowore show sign fún ọmọ Yorùbá? Ìbéèrè ni o. Ìbéèrè ni o. Sori Sowore èmi ti pè mo ti send message sí one on one rí. Sori irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bí Yorùbá nation ṣe ń pariwo yìí tó bá jó wọnú wa tó náà ṣe bó ní Sahara desert Sahara kíní ẹ̀ tó fi ń ṣe news ẹ̀ kíní Sahara yẹn tó bá fi ń bá wa gbé news wa kiri ibẹ̀ yẹn náà ran Yorùbá lọ́wọ́ wọn ní vote fún Sowore láéláé àti pé ọmọ Yorùbá ò tiẹ̀ fẹ́ vote fún ẹnìkankan wọ́n fẹ́ dẹ́ ká wà ní ká dá dúró bàbá dá dúró àwọn ò fẹ́ àfẹ́ bàbá kódà tó nínú òfin latest Yorùbá ẹ máa rí pé tó bá ti pé 70 years gan o lè sí lórí ipò o ní sí ní sójà o ní sí lámì o ní sí lọ́gà kínní kan irọ́ àfẹ́ ẹ jẹ́ ká ọmọ kéékèèké wá lo brain wọn let them use their brain àwọn 17 years 18 years tó ti jáde school tẹ́lómi ò tiẹ̀ fẹ́ lọ sí secondary school nǹkan tó wà lórí ẹ̀ tó lè forí ṣe ẹ jẹ́ kán wá lò ó ìgbà tí mo kéré mo mọ̀ nǹkan tí mo ń ṣe náà mo mọ̀ nǹkan tí èmi náà mọ̀ ṣe lọ́wọ́ ní ọwọ́ mi bọ̀ nígbà tá a lè lọ school sí àwọn ọmọ kéékèèké jẹ́ kán wá lo brain wọn Sowore is very young but kò dance to Yorùbá tone gbogbo ilé ayé ilẹ̀ Haúsá ló fi ń lè fún àmọ́ nǹkan tó ṣe ń bẹ̀ bóyá ó dẹ̀ mú síbẹ̀ wọn ni kó má jáde campaign náà dà Ìgbòho wá jáde ó lẹ́yìn ọmọ Yorùbá ẹ dákẹ́ àwa ará àwọn kan tó ń sọ̀rọ̀ ìkan lòun bú Ìgbòho ìkan ní bàbá Bánjí Akíntóyè àti Ìgbòho wọn ń ṣolórí ẹ lọ mú bàbá yín jáde kó wá ṣolórí náà ẹ mọ̀ pé tó bá ń bú Ìgbòho àwọn tó bá ń ta lára pé wọ́n ń bú Ìgbòho kò yẹ kẹ́ tiẹ̀ máa dá wọn ló mọ́ Ọlọ́run kò yẹ kẹ́ máa fèsì sí anybody tó bá ń bú Ìgbòho mọ́ mo sọ fún sísítà mi Yorùbáwùyí mo ní kó má dá ìyá yànmùyànmù yẹn ló mọ́ kó má fèsì fún mọ́ àwọn kan wà tó yẹ pé wọ́n fẹ́ fi yín gba star mo ti ń tẹnu mọ́ ti pẹ́ ẹ confuse wa come and confuse us confuse wa pé this is the reason why I want you guys to vote for me tell us máa ti sọ́tọ̀ ẹ̀mẹ́jọ lórí show mi ẹ confuse wa instead of you guys to confuse us you come on the platform or call on the internet and be abusing anybody ẹni torí rẹ kìnìún kan ní yín Yorùbá sí Yorùbá ẹ̀dẹ̀ ní kí ọmọ Yorùbá wá dìbò ẹ ti tó nípa wà lára fẹ́ lọ ẹ wá lọ mú àwọn ajá bóyá ọ̀nà wọn ṣẹ́ ni bóyá ọ̀nà wọn ṣẹ́ ni bóyá mi ti gbowó kékeré kan owó tó máa gbà tó ẹ pé òtẹ́ ní mo bẹ máa parí ẹ̀ ẹ wá gbowó kan tẹ́ ẹ gbà rí ẹlòmíì ò rírú ẹ̀ rí ẹ wá bọ́ta ẹ wá wé gèlè bíi wèrè àwọn kan náà olóhùn kọ̀ǹkọ̀ àwọn yẹn máa dúró ní abẹ́ késẹ́ẹ̀tì wọ́n máa ṣe késẹ́ẹ̀tì òfò a máa sọ̀rọ̀ jàùjàù àgbàlagbà tó yẹ kó ro brain ni ẹ confuse wa wípé ààrẹ ẹ má ṣe Yorùbá nation mọ́ ẹ wá dìbò fún APC kí ni reason yín tẹ́ fi ní kí wá dìbò ẹ confuse wa ẹ stop attacking Yorùbá nation I will tell you the truth èmi ò ní bá ẹbẹ ẹbú wọn torí mo gbọ́n jù yín lọ o mo ti rí pé ẹ ti fẹ́ máa fi mí káàṣì cruise ìtòrẹ́ mi ṣe fẹ́ máa dá yín lò mo ti túra nǹkan tó bú mi lóríṣiríṣi ẹ mọ̀ nǹkan nígbà tí mo rí àwọn kan tó ń bú Yorùbá nation sí Yorùbá nation mo gbọ́ ọ̀rọ̀ sísítà mi mo rí pọ́ǹtì nínú ọ̀rọ̀ Lady K mo rí pọ́ǹtì kékeré nínú ọ̀rọ̀ tí Tẹ́ni Ológo sọ kékeré náà ni tírú àwa ìbá lè máa sọ̀rọ̀ Yorùbá nation tírú ọmọ Yorùbá nation bá lè jáde kó máa gbé èmi ṣépè ẹ rí pé ó yẹ kéèyàn fura tí ò bá sí pé ibi táwa ti dé àwa ti dé orí 75%. Ó yẹ kémi gan jókòó kí 40 pé ẹ máa bá nǹkan ẹ máa kí tí ẹ máa sọ̀rọ̀ pa Yorùbá nation mọ́ ní nǹkan náà ti fojú mi rí
tí n bá ṣe yálà ya nobody ò lè mú mi sí náà tó bá dọ̀la tí n bá ní fẹ́ lọ support PDP ṣe bá ní mi lè ṣe ni mo ní right láti ṣe nǹkan tó bá wù mí orí bí ilẹ̀ wà tí ó dídí ẹni tó pé kódà ó lè jó wọn àtàkọ́ bí mi lẹ́gbẹ́ ó bọ́ síta ń bì ó ṣi ọ̀rọ̀ gbọ́ kàkà kó pè mí ó fẹ́ fi mí star ó wá bẹ̀rẹ̀ sí ní Yorùbá nation ni ó bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ẹbí ẹ̀ ṣe pé ó gbé àwọn ọmọ ẹ̀ ṣe pé mi fẹ́ dárúkọ ẹ̀ mọ́ wọ́n tún ní kó wá tọrọ àforíjì ó tún lóun ò jẹ̀bi ó mọ nǹkan tóun ṣe ó tún kọ́ sábẹ́ kí ni pé àbá ṣé ẹ̀ ń wáìnì mi ni àdìlá ń ṣe Yorùbá nation èmi ni ṣé mò ń wáìnì ẹ̀ kò wá lè yà mí lẹ́nu nígbà tó yẹ pé a bá ti ráwọn èèyàn tó lè bú irú bàbá Bánjí Akíntóyè bàbá 88 tí ẹ bá lè bú táwọn èèyàn bá lè wo bí Ìgbòho ṣe lùsì ilé ẹ̀ tó nílẹ̀ Yorùbá tó wo bí wọ́n ṣe ba ilé Ìgbòho jẹ́ tó bọ́ yẹ ba ọ̀nà ẹ̀ jẹ́ tó bá ilé bọ̀bọ́ ẹ̀ kúrò nílùú ẹ̀ táwọn èèyàn bá tún lè bú àtọ́ bá búrú àwa yìí kí ni àgà àwọn tá à lùsì kankan kí ni ká wá sọ. Ìgbòho mọ̀ rẹ̀ ọmọ aládìkún ọmọ ládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin Ìgbòho òòṣà owó bàbá dámì ṣe rí mo ní àdúrà kan fún Ìgbòho ọdẹ ni máa fi parí iṣẹ́ mi wàhálà mi sọ nǹkan mọ́ bí ṣe ti rántí Ìgbòho báyìí orí mi dẹ̀ tún wálẹ̀ wípé ṣé a tún lè ní ànábì kan a lè ní gáúsù kan kò ń sọ̀rọ̀ ẹnu lélẹ̀ àwọn kan ní Ìgbòho lóògùn àti gbà kò ní nǹkan kan kò lóògùn kò ní nǹkan kan àti gbà bẹ́ẹ̀ sọ yẹn àti gbà kò tó lágbára agbára jògùn lọ o wàláì Ìgbòho òòṣà ọmọ aládìkún brọ́dà mi ojú pọ́n kòkó má fọ rẹni bájà owó gírí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bá níjà tí gbòde bá bẹni lọ́wọ́ ẹni ha kábíyèsí Ìgbòho mọ̀ rẹ̀ ọmọ ọba nílé ọmọ ọba lóko sẹ́yìn ò mọ̀ pọ́ bá tọ́ sí ni òòṣà bàbá ọjọ́ orí kan náà fi ń ṣe olótó gẹ́ ọmọ Yorùbá Ìgbòho olótó gẹ́ Sunday ọmọ Adéyẹmọ mi ìporí ẹ̀ fún kú mi ìporí ẹ̀ fárùn gbogbo ọrọ̀ ajé gbogbo nǹkan ẹ̀ tó ti lọ Ọlọ́run máa dá padà Ọlọ́run ní fìyà jẹ ẹni tó bá ní kó jìyà ìyà jẹ láyé ajẹ́ lọ́run Ọlọ́run ní fìyà jẹ kódà kó ti ṣe nǹkan kan tí ò dá sẹ́yìn èyí tó ṣe yìí ó ti fi kásẹ̀ gbogbo nǹkan tó ṣe tí ò dá sẹ́yìn ó ti fi kásẹ̀ ńlẹ̀ èmi ò rí kankan mo kàn fi sọ̀rọ̀ ni kan tó gbà lẹ́nu pé ṣe bí ààrẹ náà ti sọ tíyàn bá ṣe nǹkan tí ò dá wọn ló lóṣèlú ní Ìgbòho ó lóun ò ṣòṣèlú mọ́ o ò ní sánkú wọn yàwó ẹ lójú o ò ní sánkú mọ́ ọmọ ẹ lójú ọkọ̀ rọ́pò owó bàbá dámì Ìgbòho máa wò ní tiẹ̀ o kọ́wọ́ ẹlẹ́ran ni ẹ máa bá mi ṣe àṣẹ èyí tẹ̀kù lórí ibi fọwọ́ lẹ́ran àdúrà tó ń ṣe tó máa ń ṣe tí mò ń rí tó ń ṣe lójoojúmọ́ yẹn kọ́ntínú máa sọ àdúrà yẹn nítorí pé tá a bá ti sọ̀rọ̀ atẹ́gùn ni kò padà wáyé tán bá rìkọ́ọ̀dù nìkan ló padà tá a bá ti ṣe látẹ́gùn báyìí kò sí bó ṣe lè blọ́ọ̀kì ilé ẹ̀ tó ó ṣe ń bọ́ ta Ọlọ́run á dá ẹ padà sílùú bàbá ẹ láyọ̀ àtàlàáfíà nǹkan tó fẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ yẹn láì pẹ̀lú àṣẹ Ọlọ́run á wá wo gbogbo àwọn ọba tó ti jẹ nílùú Ìgbòho Ọlọ́run á wo gbogbo àwọn ọba tó ti jẹ nílùú bàbá ẹ lọ́yọ̀ Aláàfin Ọlọ́run á wá wo gbogbo àwọn ọba tó ti jẹ káàkiri ilẹ̀ kóòtù òjìrè tó dẹ̀ rí pé yes nǹkan tó ń ṣe yìí ó ń gba ẹ̀dìẹ lọ́wọ́ ọkú ni ọ̀pọ̀lọpọ̀
ọ̀pọ̀lọpọ̀ ò believe pé òun gbẹ̀dì ẹ lọ́wọ́ ọkú wọ́n believe pé òun ṣe tinú ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ believe pé olóṣèlú náà ló ṣe ń ṣe àmọ́ torí ẹlòmíín wọ́n nú wọn bá pé má tẹ̀jẹ̀ ń lọ́bẹ̀ ó ṣá ilé tó fi sílẹ̀ láyọ̀ ló máa bá gbogbo ọmọ tó fi sílẹ̀ láyọ̀ ló máa bá gbogbo ẹbí tó fi sílẹ̀ láyọ̀ ló máa bá a máa padà jójó ayọ̀ ni gbogbo a máa péjú báyìí tá a máa nà àsíá wa sókè báyìí pé àsíá yìí náà ní nǹkan òun náà ni o tá a máa nà sókè báyìí pé yes we get our father's land a padà gbalu bàbá wa ojú tí wọn ò ní mú kiri ni a padà máa gbalu bàbá wa yìí ni ṣé tiri àsíá yìí náà ni n táwa sọpọ́tì rẹ̀ àwọn oníkólókó má roko àníkólódò má rodò kọ́kọ́ fún wa lu bàbá wa ni kàn fi wálẹ̀ kan jẹ́ àjáyé tiwa náà èyí tán jẹ́ ti tó amalgamation tẹ́ ṣe is over ẹ má jà padà sóko ẹrú wọ́n ti ní tá a bá padà sí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa wọ́n ní tí Yorùbá bá tún dìbò kò bá jẹ́ south ni àbí east ló wọlé lọ́dọ̀ wa wọ́n la sì ti a tún bẹ̀rẹ̀ ìyá wa padà ni ẹ̀yin ọmọ Yorùbá èmi ò ní sọ pé mi ò sọ bẹ́ẹ̀ ẹ bá mi pín àwọn ò ní wéjì wọ́ mi ní sọ̀rọ̀ àbùkù síjọba nítorí mo mọ òfin that is the reason why àdẹ́sí rí pé mi ò ń bú ìjọba mo mọ òfin bò mo ní ẹ̀tọ́ èyí tó rẹ̀ tí bá ń ṣe fídíò mi mo máa ń fọgbọ́n orí ṣe so tíjọba bá mú mi kó wá lọ gbé fídíò náà wá níbi tí mo ti sọ̀rọ̀ àbùkù láì ṣe pé mò ń demand for self determination self determination yẹn gangan lèmi dúró lé lórí ọ̀rẹ́ ẹ máa ń sọ pé ó làdì ó látàn ó ṣì fúrọ̀ ó ṣì kíní kan ó kẹ́pọ̀n sókè ó kò gbẹ sókè orí yín ti dàrú ọ̀rẹ́ àwọn kan tó sọ àwọn ò gbowó rí o kódà àti ìgbowó lórí Facebook inú làwọn fi ń ṣe but àwọn tá à ń finú ṣe you guys will never come and support us àwọn ẹlẹ́nu tó ń fa káàntì ńlẹ̀lẹ̀ máa lọ bá àwọn ò sí fún yẹn iṣẹ́ ọwọ́ wa tó wá jẹ nílùú Amẹ́ríkà tá a wà yìí yes iṣẹ́ ọwọ́ wa ó tó wá jẹ tó jẹ yín àwọn ò fẹ́ kí ìlú Yorùbá bàjẹ́ bẹ́ẹ̀ ni Adéníkẹ́ Adélẹ́yẹ mo rí yín Samuel Adétúnjì mo rẹ́yìn náà àyànṣe kínní kan Wàlíù Ráì mo rí yín àfáà mi Fọlọ́ṣọ́ God bless you mo rí kọ́mẹ́ǹtì yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí Ìgbòho sánkú ẹ sọ fún Nàìjíríà pé bye bye Nàìjíríà bye bye to Nàìjíríà àwo lẹ́lẹ́sàn di èmi ò ní fọ́ọ̀sì yín o àwo ò níbò di àwa tá a wà nù Yorùbá nation àwo ò dìbò anybody can dìbò but àwo ò dìbò ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ yẹn lọ Ìgbòho ní sánkú mọ́ wa lójú bẹ́ẹ̀ ni láyọ̀ ló máa padà wálé bàbá ẹ̀ tí ò ní sí nǹkan kan tó bá yá bàbá wa Ìgbòho Adéyẹmọ ẹ rí i pé òun náà máa di kí nǹkan ọ̀nà kan nílẹ̀ Yorùbá ni ẹ rí bó ṣe fọ́nká ẹ wọ̀rọ̀ gbogbo yẹn fọ́nká bí iná wẹ́dà ó wá ń yẹ oníkálukú lẹ́nu pé ọmọkùnrin náà pẹ̀lú ẹ̀ náà àtúnwọ́n àdìtàn àtàkì wa ẹ confuse wa if you don't want us to do Yoruba nation please my brother and sister stop attacking Yoruba nation ẹ fún wa ní nǹkan convince me. Convince me you want to join the life marriage if she talk ó ń dáná mo dẹ̀ ti ṣetán ó tètè wọlé pé kò sẹ́yìn kékeré fún ẹ láyé ni mo ní program wọn tí mo fẹ́ ṣe wọ́n ti ń dúró dè mí bẹ́ẹ̀ lórí TikTok ọ̀rọ̀ Yorùbá nation náà ni o ẹ wo ẹni tẹ́ bá
wà lórí ibi ẹ lọ follow Aare Almaroof lórí TikTok Aláàfin of Washington tẹ́ bá ti type ẹ̀ nǹkan tó máa gbé jáde fún yín ni Aláàfin of Washington. YouTube mi ti wà nílẹ̀ show ti wà níbẹ̀ lóríṣiríṣi àwọn show kan wà tó yẹ pé tí mi bá parí ẹ̀ máa wá continue ẹ̀ lọ́hùn yẹn ẹ fi ara balẹ̀. Bye bye to Nigeria. Yes, God bless you Sunday. God bless you. Bye bye to Nigeria. Yoruba nation la fẹ́. Adéyẹmọ Òjó olórúkọ wọ kábíyèsí wa nìyẹn olórúkọ ọmọ ọba Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ ni. Bye bye to Nigeria. Yes. Okay, mo ti rí engineer mi. Bye bye to Nigeria. Gbogbo eléyìí tá à ń ṣe yìí àwọn ò ṣe kí nǹkan bàjẹ́ àkànṣe kí nǹkan dá ni. Àmì Ọlọ́run lọ́lọ́run fún Ìgbòho tó fi òpó ó yẹ kó ń débẹ̀ ẹ mọyì nǹkan tó lose ẹ tún wá gbàgbé wípé nǹkan tó lose lọ́wọ́ ìjọba tó bá jó sì wà lóṣèlú ẹ mọ nǹkan tó máa ti wà lọ́wọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ ló jáde náà sọ̀rọ̀ ọmọkùnrin lọ́nà tó dáa àwọn tó lè testify pọ̀ àwọn tó fi chance gbalẹ̀ lọ́wọ́ wọn tó gbà padà bàbá mi Akéwùgbàgòdù wà lára wọn living witness ni ẹ wá bọ́ta gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń tẹ̀lé yàn tẹ́ bá ti ń bá àwọn èèyàn sọ nínú Yorùbá nation sìn wọ́n ti ń rìkọ́ọ̀dù yín ìwà tó bá wù ú sìn tí wọ́n lérò pé ìwà tó dáa tó yẹ pé gbogbo èèyàn tí wọ́n bá tẹ̀yìn bá sọ̀rọ̀ rìkọ́dìn ni rìkọ́dìn yẹn máa padà kú bá yín bẹ́ẹ̀ nìkan bá yín sọ̀rọ̀ báyìí sìn ẹ máa tẹ ẹyọ kan ẹ wá tẹ ìkejì ẹ ní kó máa rìkọ́ọ̀dù síbẹ̀ tó bá ti ń báyàn sọ̀rọ̀ tó bá ti ń fi kó máa béèrè àwọn question unnecessary question lọ́wọ́ ẹ lórí fóònù ó ti gbẹ sí recording àṣírí mo gé fún yín ọmọ ìgboro la wà Ìgbòho ọmọ aládìkún no more Nigeria Yorùbá nation la fẹ́ tí ọkàn bá ní kí lẹ ṣe fún wa ẹ̀yẹn jẹ́ adébẹ̀ náà ẹ subscribe sórí YouTube Aare Almaroof mo ti wà lórí YouTube 24/7 ilé ìgàn pẹ̀lú àṣẹ Ọlọ́run máa gbé lọ sórí YouTube ẹ tẹ love and like Ọlọ́run níjẹ́ kó bàjẹ́ o Ìgbòho Òòṣà ọmọ aládìkún ó rí pé ohun rẹ̀ lẹ̀ ni mo fi sọ̀rọ̀ yẹn mi ò fẹ́ pariwo olówó ò fariwo àwọn kan máa sọ̀rọ̀ wọ́n ní tá a bá dárúkọ Ìgbòho péjì wa ò lè rẹ a gbọ́dọ̀ dárúkọ ẹ torí Ìgbòho ló di Yorùbá mú lọ́wọ́ yìí Ìgbòho ló di Yorùbá mú ọba lóyún kan tó bá ti jáde ní ìfẹ́ lo high voice tó ń support wa lábẹ́lẹ̀ kó fún wa lówó ká fi ra nǹkan kó ṣe ètò bílẹ̀ ìlú ẹ̀ ò ṣe ní bàjẹ́ kó gbó fún ọmọ Yorùbá kan fi ṣe nǹkan sílùú kó mú security àdúgbò ẹ̀ kó tight láì jẹ́ bẹ́ẹ̀ ẹran lọ mi ò ní sọ ju yẹn lọ God bless everybody ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ lọ́dẹ̀ ẹnì kankan o ìní lọ́jọ́ ajé ajá file wa ṣe gbogbo o èmi náà ni àbúrò yín ẹ̀gbọ́n yín brọ́dà yín bàbá yín olólùfẹ́ ọmọ Yorùbá Aare Almaroof ọmọ Ọ̀yọ́ lèmi ọmọ ojúpọ̀ kòkó má fọ́ kò rẹ́ni bájà owó ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tó ń bánijà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu ni mí tọ̀ọ̀tọ̀ ní kó àjìfà ọmọ ọ̀sán gbọ̀ngàn bẹ́ẹ̀ ni mọ́ládẹ́rìn ọmọ ọba ńlá ọmọ ọba tí wọ́n dé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ ọba tí so ìjìgbà lẹ̀kẹ̀ ìdómògún ní ní Akínlàjà èpò tó ń pọ̀ ọmọ yẹ́ẹ̀tù tó ń torí ọmọ ọlọ́mọ èpò tí ò lọ́kọ ọkọ̀ tí ò lọ́kọ fẹ́ tó wá mú kínkínní tó fi gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ ọmọ ládé ńládé ńládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin èmi lọmọ Gbádérù gẹ́gẹ́ ṣègi níyàn ọ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ àdínkún tó ṣe kíni olóyè bá ń parí ẹ̀ àwọn tá a mọ́ra wa o ọmọ aládìkún mọ́ra wọn o bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ́kọlá bàtà kíyan rèé ó má gbọ̀n sí ọmọ mọ̀ìmọ̀ì lọ́sàn-án
ọmọ mọ̀ọ́mọ̀ lóru ọmọ oko ọjọ́ kejì kíkan ní ṣe kíni kíkan ní kan. Thank you very much. See you probably tomorrow.